gbogbo nǹkan tí mo lè sọ látàárọ̀ náà kò yé mi. Ó dìgbà káyé mi bá bàjẹ́ tán kára yín tó balẹ̀ àbí. Gbogbo àwọn ọmọ mi tó wà lábúrò gbogbo wọn ti mú tán. Èdè wù mí báyìí. Ṣé fẹ́ kí n sunkún sí yín lọ́rùn ni? Wúrà ọ̀la. Wúrà. Ṣé bọ́n ní tìlá ò bá ṣe gbé àgbélàlà? Wọ́n ní tápá ò bá ṣe ṣán èèyàn kà lórí. Tíwájú ò bá ṣe lọ, à ń padà sẹ́yìn ni. Èmi rò wípé gbogbo ọ̀nà tọ́lọ́run fi ń gbà kẹ́ ẹ̀dá láyé Ọlọ́run ti gbà kẹ́ pẹ̀lú business tó ń ṣe látọdún tó ti wà lẹ́nu iṣẹ́ yìí. Wúrà tó bá jáwọ́ ń bẹ̀rẹ̀ sí iná ó ti gbìyànjú àjọbẹ̀lẹ̀ ti ṣe díẹ̀ nínú olè. Àbí kí ni ládójà òkú business téèyàn ń ṣe tó jẹ́ wípé a gbé ẹṣọ́ náà lónìí a gbé ẹ dìde lọ́la tó bá dọ̀tún á tún gbé ẹṣọ́ náà tó bá tún jọ́ mẹ́rin ó tún máa gbé ẹ dìde. Pàápàá jùlọ business ọ̀hún gan ìwọ náà mọ̀ pé ní Ọlọ́run ò dùn sí o inú èmi èèyàn gangan ò dùn sí o iṣẹ́ gbogbo níyàn náà ló dùn sí o iṣẹ́ gbogbo níyàn ló dùn sí o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń fàyè fi àwọn tó máa ń ṣerú business náà máa ń fi wọ́n ṣépè tí wọ́n máa ń fi wọ́n gégùn jẹ́ wọ́n ń bẹ̀. Jẹ́ wọ́n nú ẹ̀ àǹtí mi ẹ̀ dá. Ṣé ẹ mọ̀ pé inú business tí mò ń ṣe yìí òun ni mo ti ń rí owó tí mò ń fún yín tí mo fi ń ṣe nǹkan fún yín. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi iṣẹ́ wo ni mo lè ṣe tó lè fún mi nírú owó tí mò ń rí lórí iṣẹ́ yìí. But ṣé ẹ mọ̀ pé inú business yìí òun ni mo ti ń rówó tí mò ń fún yín tí mo fi ń ṣe nǹkan fún yín. But ẹ wò pé business tí mò ń ṣe látìgbà yẹn kò dáa. Ṣé bẹ́yìn àgbà náà lẹ sọ pé inú ẹ̀gbin lọlá ń gbé? Kí ló dé tẹ́ bá tún wá yí ọ̀rọ̀ mi padà tẹ́ ẹ ní business tí mò ń ṣe kò dáa? Nǹkan tẹ́ ẹ ń ṣe fún mi yìí ò dáa o. Nǹkan tẹ́ ẹ ń ṣe fún mi yìí ò dáa o. Ẹ wá solution sọ̀rọ̀ ayé mi o. Èmi rò pé bí a ká bára wa sọ tọrọ ni àmọ́ ọgbà tó ti di torí wípé mi ò ń ṣèyàn mi ò dá báyìí ni mo ń ta tó fẹ́ sọ mọ́ báyìí o bóyá tí advice yẹn ò bá ṣiṣẹ́ tí ò bá wọlé bóyá káwọ́ gbọ́n dá sí bí gbogbo ẹ̀ ṣe ń rí tó o bá ní tún kọ́rọ̀ mi dànù mo ṣe mọ̀nà bíi méjì bóyá bí ọ̀nà bíi mẹ́ta tá a lè lọ tí kò dẹ̀ jọra wọn tí kò jọkan bẹ́ẹ̀ ni tá a lè lọ tó jẹ́ wípé tán bá ń pàwọ́dà sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àtúnṣe àtàyípadà tún máa wá ìyẹn tó bá mind o. So ẹ̀yin mọ bíi méjì mẹ́ta ẹ mọ bíi méjì mẹ́ta láti ìjọ́ tí mo ti ń sọ̀rọ̀ ayé mi fún yín. ó wọ́n tó sọ pé téèyàn bá lówó kò kí láì dí ààrẹ ẹni tó bá lówó kí láì dí àwọn tó bá gbé mo ti sọ yẹn ṣáájú ni gbogbo tún lè sọ wípé òun mi níṣẹ́ ìlú yẹn o wípé ọmọ bó ṣe lè yanjú ọ̀gá rẹ o. mo rán yín iṣẹ́ bí tẹ bá fẹ́ ka ìyá náà ni màá yá sí ẹ jọ̀ọ́ ẹ̀gbọ́n mi ẹ má wù mí ràn pa ẹ má jẹ́ káyé mi bàjẹ́ tán ó ti ń sú mi. Inside, mommy go. Ẹ ṣe ń sàmì yẹn kọ́ tó ń ṣe mí kọ́ ló ń ṣe yín o kọ́ tó ń ṣe mí kọ́ ẹ ń wò mí ràn ẹ tí wò mí ràn jù ẹ ṣe wò mí ara dẹ̀ nǹkan mi ẹ wo bí nǹkan ṣe ń dàrú fún mi náà ṣó yẹ kẹ́ ẹ wà níbí báyìí kí nǹkan máa dàrú fún mi káyé mi rí báyìí ni. Come on, calm down. Ó mi pé nǹkan tí mò ń sọ fún ẹnu lé kò yẹ wò bí life challenges ni ẹ. Nature can't test there when you nature try any, you know. Tí ọ̀nà bá lọ sá tó fọ́, that is the end of it. But thank God you have someone like us. Torí pé mo ní yín náà mo ṣe wá bá yín. Kẹ́ má fi mí sílẹ̀, kẹ́ má wò mí ràn báyìí. Sórí ìgbà tí gbogbo ẹ bá tán fún mi. Ìwọ́n kò wá lẹ́sìn sí wa. Wọ́n ní ọgbà tó bá ní gílẹ̀ kò kí ń wó. Nítorí pé Yorùbá sọ pé tí ẹṣin bá dá ni, a máa ń tún gan ni. Dearly, you have to do it again. All right. You have to do it again. So calm down, go relax. Mo ti gbọ́, tẹ́ bá sọ bẹ́ẹ̀. Mo fẹ́ dé ọ̀dọ̀ Lanre Afínní. Ó ní díẹ̀ kan tá ń ṣe. As soon as ma kúrò ńbẹ̀, I will give you a call. Wá bá mi dé tí bá wà. Ṣó yẹ. Ojú mi dojú. Mo ti gbọ́ ẹ. Ojú mi dojú. Okay. If there is any fuck up, I will pay you back. No
I trust you. That's my girl. So Yeah, take care. Yeah. Yeah, bye. Àǹtí mi, Ṣìkẹ́mi ló wá bá mi, yóò fi ọ̀rọ̀ kan tó mi létí. Mo á wò pé mi ì lẹ́lòmíì lẹ́yìn Ọlọ́run àfẹ́yìn. Wípé kí n fi tó yín létí pé kọ́tẹ́ bá rí sí kó wá sọ lójú yín. Ẹ ṣé mà, ẹ pẹ́ fún wa mà. Ẹ wò, àǹtí, ó ní ọmọ kan tí mo mọ̀, ó ní akíkanjú, ó wà nínú ìgbà ẹ̀wọ̀n báyìí lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n tí kò bá lè wá owó, tó bá lè gba ọmọ yẹn jáde, ọmọ ìyá máa wúlò fún gold o. In fact, gold kò ní regret pé mo ìbéèlè ọmọ yẹn. Bẹ́ẹ̀ ni mà. Tí àlàyé ẹ bá yé mi, tẹ bá lè assist àbí? Bẹ́ẹ̀ ni mà. So fẹ́ kí wúrà lo gbogbo agbára ẹ̀ láti pé kán release ọmọ yẹn. Bẹ́ẹ̀ ni. So tó bá jáde kó máa ṣiṣẹ́ fún wúrà. Ṣé yìí ò ní bí obìdé because ọmọ tá à ń sọ yìí kí ló gbé dọ́gbé ẹ̀wọ̀n, kí ni nǹkan tí ọmọ tó gbé dé ọgbà ẹ̀wọ̀n? Irú ọmọ ẹ̀ ṣùgbọ́n Yorùbá sọ pé ẹni tó wà lẹ́wọ̀n kò mẹ́ni tó ń gbà bẹ́ẹ̀ lòun. Irú ọmọ bẹ́ẹ̀ Ṣìkẹ́ ṣé kò ní fàkóbá fún iṣẹ́ tí Wúràọlá ń ṣe? Then tó bá tiẹ̀ wá gbà náà tó sapá ẹ̀ tó náwó tó nára tó tọ́nà ń jẹ́ kán release ẹ̀ fún, tọ́mọ bá dé tó bá gbọ́rùn nǹkan tó ń ṣe, tọ́mọ bá yarí mọ́ yín lọ́wọ́ pé òun ò ṣe nǹkan kí lẹ fẹ́ ṣe. Ẹ wá àǹtí, ẹ jẹ́ ká relax mind wa, ká nígbàgbọ́ nínú Ọlọ́run. Ọmọ tó máa bá gold kalẹ̀ ni, mo dẹ̀ ọ̀pọ̀ náà máa fún wa ṣe lágbára Ọlọ́run. Gold, mo sọ fún ẹ pé kò ṣe báyìí. Mo sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àǹtí mi kọ́ tèmi wá ń wò ní pé èmi wò pé bóyá ká fún un ní trial. Ṣóyè yín, a lè sọ. Ó lè padà jọ ọmọ dáadáa. So ẹ jẹ́ kí n pe lọ́ọ̀yà mi, kò ní jẹ́ ọ̀rọ̀ àárín àwa nìkan. Ọ̀rẹ́ ẹ̀ nílẹ̀kùn torílé toríta tóun bá ti sọ wípé kò sí wàhálà ń bẹ pé kò fọkàn balẹ̀, kò sí problem. Ẹ̀rọ náà wẹ̀rẹ̀ àǹtí mi, kò ní sí nǹkan kan, kò ní sí wàhálà. Ìfẹ́ àtẹ̀mẹ́kàn nọ́ọ̀sì náà kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Kó má lọ ṣe gbogbo wàhálà yẹn tán, kọ́ mọ́ má lọ dé kó má lọ yarí àbí kó fẹ́ lọ fa àkóbá àbí gbòó bá takú pé òun ò ṣe tó lọ di nǹkan tó lọ ń. A ní rírú ẹ̀. Ọ̀rọ̀ àwọn fọ́pọ̀ àwọn ìbàlẹ̀, kí ló ń ṣẹlẹ̀ báyìí? Èmi fẹ́ ní kí n béèrè pé kí ló fẹ́ mu, kí ló fẹ́ jẹ tẹ́lẹ̀. Wọ́n ní kọ́ fún yín Martell àti energy drink pounds. Ó kò dà fáyà. Eégún Lójú àǹtí mi ló ti fẹ́ mu. Àti ìwọ́n ọmọ bó ṣe ń jà wọn. kí ló dé ṣe ìkókó wà nínú ẹ̀yin méjèèjì ni àìjọ ẹ ṣayé yín o ọ̀rẹ́ mi kò ṣayé aláyé Àwọ̀ pé ṣe ká wà. fún yín respect. Ọ̀sán ìtọ́jú Ẹ máa wọlé ìyá mi. o ṣeun mo dúpẹ́. Ọ̀rọ̀ mi ò kú ní sú ọ. Àbí? Wò ó Wúràọlá ròyìn iṣẹ́ tó ṣe gbẹ̀yìn fún òun náà ti jẹ́rìí ságbára Ọlọ́run ayé. Bẹ́ẹ̀ni, ẹ ṣe sá. Àmọ́ ọ̀sán ìtọ́jú Ìyá mi. èmi ìmọ̀ tún bá wá yìí o. Bóyá kí àbúrò mi fúnra rẹ̀ kó fẹnu ara ẹ̀ ṣàlàyé. Ìyàwó. Bàbá, kọ́ tí mo wá fún ni lórí ọ̀rọ̀ ọmọ kan tí wọ́n ní kí n gbà sọ́dọ̀. Ẹ dẹ̀ mọ̀ kí èèyàn má lọ ṣe ọmọ gbà ni mo ṣe wò ó pé kí n fẹ́ ọ̀rọ̀ yẹn tó àǹtí mi létí kó má lọ jọ àwọn ọmọ tí mo ti gbà tẹ́lẹ̀ tó jẹ́ pé wọ́n bà iṣẹ́ mi jẹ́, wọ́n run mí tán díẹ̀ ló kù. Wọ́n ní mo ṣe wò ó pé mi lẹ́lòmíì yàtọ̀ sáǹtí mi yìí kí n fi tó wọn létí lọ́fin ní kí n wá sọ́dọ̀ yín.
ọmọ tí ó ń sọ yìí àmọ́ bú àmúrò ọmọ yìí o àmẹ́ bí àmárẹ̀ kankan àmọ́lé àmọ́nà o ọ̀rẹ́ tiẹ̀ tímọ́tímọ́ tó jẹ́ kòríkòsùn tiẹ̀ ni ló wá sọ̀rọ̀ ọmọ yẹn létí àwọn méjèèjì àmọ́ pábánbá rẹ̀ ni pé ọgbà ẹ̀wọ̀n lọmọ tá à ń wí wà n tó gbé dọ́gbà ẹ̀wọ̀n àmọ́ ọ̀rẹ́ ẹ̀ ló wá ń ṣàlàyé fún mi pé ọmọ tó ń mọ̀ dáadáa ni kódà ọ̀rẹ́ ẹ̀yìn ò sọ tó gbé dọ́gbà ẹ̀wọ̀n ó kàn sọ pé ọmọ dáadáa ni ó ní ó dẹ̀ já lálùbáríkà ọmọ ó ní tó bá lè tiraka kó náwó kó nára kó gbọ́ ọmọ yẹn jáde lọ́gbà ẹ̀wọ̀n kó mú mọ́ra láti máa bá ṣiṣẹ́ ó ní kò ní kábàámọ̀ èmi wá sọ fún wípé kó má ti jà ṣe bẹ́ẹ̀ kó kọ́kọ́ já wá ṣèwádìí kó lùwẹ̀ mọ́ lọ ṣẹ̀ṣẹ̀ gbé. kẹ́ ẹ tó débí ọ̀sán yìí bàbá mi ó ti jẹ́ kí n mọ̀ ṣé ẹ rọmọ tẹ́ ẹ̀ sọ pa yìí ẹ wo alálùbáríkà ọmọ ni o ọmọ dáadáa lọmọ yìí ọmọ ìlógun ọ̀pọ̀ ẹ wò mí wò tọmọ yìí bá dé lọ́dọ̀ yín ẹ mọ̀jọ ọmọ yìí ó lọ ara ẹ tọ́jú rẹ̀ ẹ ṣe kẹ́ rẹ̀ dáadáa mo bá ń béèrè ẹ mọ̀ fún ẹ wò mí kò gbọ́dọ̀ kó lákàtà yín ọmọ yìí ó ní ajé débi wípé tẹ́ ẹ bá ń gbọ́ pé ojú kọ́mọ́ la fi ń jẹ́ kó ilẹ̀ kọ́mọ́ la fi ń jẹ́ yọ ojúmọ́ ní mọ́ kákítọ̀ ò má gbọ́ rẹ èrè ògbà orí ìyá mi èrè ògbà yìí náà rí ẹ wò mí wò ẹ fọ ọmọ ẹ mọ́ra dáadáa ìyá mi ọlá yín ló ń jẹ o. ṣé mo dúpẹ́ ó náà mọ̀. kẹ́ ẹ tó wá lọ mo ní ọ̀sẹ̀ kan nínú ilé tí ń lọ lò. ara ò kì í ṣẹ́yìn òun mo fẹ́ fún. bó bá ti fẹ́ mi náà lò fún ọ. tó o bá ti délé ó wàá mú ọṣẹ yìí ó wàá fi fọwọ́ sọ wá lọ́wọ́ tó fọ yìí ó wàá gbomi rẹ̀ ó wàá dá sínú ọ̀nà ta. ńlá tí ó bá tún kún ajé. ṣé ọ̀sán ni màá lò ní àbí òru. kò sígbà tó lè lò kó wá jẹ gẹ́gẹ́ bó ọba fẹ́ jáde. ìdàká má lọ ṣe ọṣẹ lò. ajé ò wá kún ajé ìyá mi mò ń bọ̀ mò ń bọ̀. ẹ ṣé bàbá ẹ ṣé o. oògùn ni ò jẹ́ gbádùn ara mi mọ́ o. yóò mọ ojúṣe ó ṣe mo dúpẹ́ o. ṣe rí nǹkan tí mo sọ. torí ẹ ni mo ṣe ní ká fún ọmọ yẹn ní trial káàtì ẹ̀ wò kọ́tọ́ lòun lè ṣe nípasẹ̀ ọmọ yìí. wúrà mi ì ní kó o máa gbà ń tèmi sọ ni wípé ìgbésẹ̀ tá a gbé yìí ó ṣe kókó ọ̀nà má jẹ́ àdáràn ó mọ̀ pé ọmọ mi wà tó yẹ pé tólú ẹ bá lọ tẹ́rí sí báyìí orí olúwe apá akọjá àgún àmọ́ nígbà tóun ti sọ fún wa báyìí ọkàn tèmi náà balẹ̀. Chief, kí ló ń ṣẹlẹ̀ náà? Mo dẹ̀ ń béèrè lọ́wọ́ yín kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu ẹ kàn ń kí ló ń ṣẹlẹ̀? Listen, pípé tó pè mí pé ìjáyà ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ máa padà jẹun máa mú létà let me know what is going on. Nǹkan tí mo fẹ́ rí yín fún ọ lè wọ́n nídìí lọ́ọ̀yà látọ̀dọ̀ yìí ni ẹ̀yin náà dẹ̀ mọ̀ kó wọ́n ṣe pé mi ò ní lọ́ọ̀yà tí mo lọ́ọ̀yà yẹn ó ti fẹ́ dọwọ́ rú ṣé you understand so mo fẹ́ kó jẹ́ pé lọ́ọ̀yà tí máa gbà láti sà tí ò ní jẹ́ látọ̀dọ̀ mi ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀yin nìkan ni mo gbọ́kànlé ẹ̀yin ni mo trust jù because ó ní ọmọ kan tí mo fẹ́ gbà jáde ní prison ó máa wúlò fún mi gan ó ní mo ṣe pé yín. That is not a big deal. Ma introduced the C Barrister Badijo. Badijo? Yeah, he's a friend of mine. Okay. In fact, son. Wow, that's nice. Oh, good dada. And I'm very sure by the time he was about uko to babe she yeah. Mokuma retain as a personal lawyer. Are you sure? Yeah, he's a nice guy. Not saying what not to take care of him. Yeah. Let me give him a call. Okay. You know we might do. Yeah. Thank you. You're welcome, my dear. Yeah.
clear terms, ẹni tá à ń sọ̀rọ̀ nípa yìí kí ni nǹkan tó ṣe ní pàtó? Lawyer. Yeah. Mo ò ní parọ́ fún yín. Okay. Murder case. Murder? Yeah, because. Ẹ̀sùn apànìyàn nìyẹn. Mi ì tí lè sọ bẹ́ẹ̀ torí pé mi ò sí ń bẹ̀. Ṣé rí àbúrò mi yẹn? Ó lọ kí kọ́sítọ́mà ẹ̀ nílé ni. Bóyá ó fẹ́ lọ gbaṣẹ́ ni o, bóyá ó ṣàlọ́rí fún nǹkan kan. Wọ́n ná kúrò ń bẹ̀. Wọ́n bá ẹni yẹn ó ti kú. And àbúrò mi tèmi mọ̀ pé kò lè pààyàn. It's all right. Really lè sọ bẹ́ẹ̀ náà. Nǹkan tí ẹ̀yin fi ò lè sọ yẹn. But gẹ́gẹ́ bí amòfin, a qualified barrister tí èmi jẹ́, ẹ̀yin fi gbogbo yẹn sílẹ̀ fún mi. Yes, I'll commence a preliminary investigation. Mo mọ̀ pé tí n bá fi máa débì kan, well, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tó ṣiṣẹ́ òkun sí ẹ̀yin kedere ló máa wọ̀n sí èmi. Kí ni orúkọ ẹni tí à ń sọ̀rọ̀ nípa yìí? I mean the suspect. Bọ́láwọn Àdìsá Badmus. Bọ́láwọn Àdìsá Badmus. Bẹ́ẹ̀ni sá. Ìbò lọ́ọ̀yà ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ má jẹ́ káàbùrò àwa kó ṣẹ̀wọ̀n. Ẹ ní owó tẹ́ bá fẹ́ gbà ready láti fún yín. Ẹ jọ̀ọ́. Yes, ẹ jọ̀ọ́. Kò sí wàhálà, ẹ wò ó madam, owó fún ni ò téèyàn. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kéèsì ńlá ni. Once tó ti jẹ́ murder case ni, one has to be very careful about it. Ẹ jẹ́ kí mi bẹ̀rẹ̀ iṣẹ́ mi náà. Ṣó ti yé yín? Definitely ẹ máa náwó. Ẹ jẹ́ ká ṣe fìyẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Bí ó bá ṣe ń lọ sí, èmi náà tó ṣe máa invite yín. Kì í ṣe kéèsì yẹpẹrẹ, but ẹ jẹ́ ká tiẹ̀ ṣe ká ṣe dáwọ́lé ká bẹ̀rẹ̀ náà. Ṣó ti yé yín báyẹn? Kò sí wàhálà, ẹ fọkàn yín balẹ̀. Thank you, sir. Thanks. So arábìnrin, kí ni nǹkan tó pàwọ́ àti Káyọ̀dé papọ̀ tó fi di pé ọ̀rọ̀ àpara ẹni fi wá setting? Èmi àti Káyọ̀dé kò sí rapport kankan láàrin wa. Ó wà sùúrù tí bá gbọ́ ẹ dáadáa. Ṣé ọkọ ẹ ló ṣe gbogbo nǹkan tó báyìí fún ẹ? Omi ìpè bọ̀dà láǹre, wọ́n gbé obìnrin èmi ìwà sínú ilé wa ká ẹ mọ́. Ọ̀rẹ́ mi, àzẹ̀yìn ọ̀rẹ́ mi ṣe ọ̀rọ̀ yìí ó dàbí kàyéfì lójú ti tèmi ni. Mo rò bí àmọ́ ńlá la ni pẹ́ẹ́pẹ́lá ni mo ńlá ni mo fẹ́ jí because aláyé ó tiẹ̀ wá yé mi mọ́ aláburúkú ni. Àti kí ọkọ mi ní guts láti gbé obìnrin wá ká mi mọ́lé. Ọkọ mi láyà gan o. In fact, ọkọ mi dẹ̀rọ̀ bí àmì ò léèyàn ni o. Ọkọ mi rò bí àmì ìléèyàn ni o. Mo ṣe ní pé kẹ́ jọ èèyàn ọ̀rẹ́ mi. Ẹ wá kọ̀yà fún mi. Ẹ jọ. Àti pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, obìnrin yẹn wà ní ọkọ mi. Ó wà ń lè wà lọ́wọ́lọ́wọ́ àzìn lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo jẹ́rìí ara mi, èmi Ìdòwú Ògbò. Èmi atọ́kọ àti ìyàwó má ti fi gò kọ orúkọ wọn sí wọn lá. Anybody tó bá dá sí gan àyè wá dà. Èmi mọ̀ wípé àyè ò pọ̀ rárá. But Bíbélì sọ wípé ẹ wádìí ohun gbogbo dájú. Kẹ́dì tó ń ṣe òtítọ́ mú ṣinṣin wà nú ẹ̀. Fine, ọ̀rẹ́ wa lòun. Ó ti wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀. Gbogbo wa la mọ̀ Uncle Lanre dáadáa. Wọn ò ń ṣe oníṣìnà ọkọ rẹ̀. So pẹ̀lú gbogbo tó sọ yìí ó ń jẹ́ kàyéfì fún mi. Ẹ jẹ́ ká lọ síbẹ̀ náà torí wípé Yorùbá ní agbọ́jọ́ ẹnìkan dá. Àgbà òṣìkà ni that's true. Good idea, Jumi. But ẹni sùúrù. Ṣé a fẹ́ lọ síbẹ̀ láti lọ wádìí nǹkan tó ṣẹlẹ̀ ni? Àbí a fẹ́ lọ jà? Torí mo mọ àwọn nǹkan láàrin wa níbi tán wà yìí tó yẹ pé bóyá ó ń gbá lára wọn gidigidi. In fact, ó pọ̀ ńlẹ̀ bí yẹ̀pẹ̀ ni. Mo fẹ́ ká lọ bẹ̀ ká lọ máa jà. Ẹ ká débẹ̀ ká béèrè nǹkan tó ṣẹlẹ̀ ká tó mọ step tá a máa take. Ẹ jọ̀ọ́. Ẹ ní sùúrù. Tá bá ní ká débẹ̀ ká lọ jà. Ọ̀rẹ́ wa ò mà ní dúró ńlé ọkọ. Tó bá jẹ́ ká lọ bẹ̀ náà ẹ jẹ́ ká lọ bẹ̀. Àwọn Yorùbá ló ṣàsọ pé ẹja pé wèrè lọ́kọ ìyàwó kó lè jẹ arọ́nà lọ. Ọlọ́run á jẹ́ orí mi pa abẹ́rẹ́ Ọlọ́run. Ẹ wò ó jàre tá a bá débẹ̀. Ìwà tí Uncle Lanre bá gbé nǹkan tó bá gbé pàdé wa la máa gbé pàdé wọn. Kò jù bẹ́ẹ̀ lọ nígbà tá Uncle Lanre wọ́n mọ̀ pé ó pọ̀ lẹ́bi. Uncle Lanre náà ní wá wàhálà. Ẹ má lè gba gidi wa gan wà nílé. Fèrè wà nílé o. Ṣé mo fẹ́ láti ilẹ̀ yìí trust ọ̀rẹ́ mi? Ẹ jẹ́ ká jẹ bẹ́ẹ̀ ká mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Kí ló ń sọ? Oníjọ̀gbọ̀n ní ilé ìjọba. Olórí burúkú máa ṣàǹfààní bọ́ọ̀sì tàkó wá bá mi. Bẹ́ẹ̀ni mo sọ fún ẹ.
ní sùúrù. ẹ má jẹ́ ọyọ́ má sọ bẹ́ẹ̀ àwọn ọmọ làwọn ilé ẹ̀kọ́ máa sọ bẹ́ẹ̀ fún mi. ẹ má ṣe sùúrù. ẹni sùúrù náà tẹ̀bí kò ṣe kọ̀tà bàbá bí mi. inú pátá wo nìyẹn lè wọ́n sá mi lóhùn. ẹ̀mí níyàwó yín ni. ẹ ṣe àrí kò tó ń ṣẹlẹ̀. lórí lẹ́bù wo ni. ẹ ṣe àrí kò tó ń ṣẹlẹ̀. ẹni sùúrù ìjàkọ́lá bá wá ẹjọ́ nítorí ọlọ́run ẹgbẹ́ àmà bẹ́ẹ̀. ọbẹ̀ máa ń ṣe nìyẹn. ẹjọ́ nítorí ọlọ́run ìfàyàwó yín mọ́ ọ́ra. kí ló máa ṣẹlẹ̀. ẹjọ́. ó dà bá tí bá dùn fà mọ́ra. ẹgbẹ́ ọmọbìnrin yẹn jáde kárí. bọ́lá ọ̀la tó wù lọ́gbẹ́. ẹni nà ó. kí ni mo wẹ̀ ṣe lọ. sọmọ wọn lẹ fẹ́ ní àbábúrò. odidi egun. ọ̀gbẹ́ni gbé gbogbo ẹ̀dẹ̀ kò gbé sọ. ní ọmọ tó yẹ kó dàbí àkàtì alaba. wọ́n lọ kó tiẹ̀ jẹ́ tó ṣe rí rárá bá sọ fún ẹ. ọmọ dúró rẹ̀. kẹ́tù sọ̀rọ̀ wọ́n mi ìwọ́n mi wọ́n mi. ẹ wo DPO eléyìí gangan òun gangan ló kọ́kọ́ gbá mi lójú ṣé o rò pé tó bá yẹ pé kò ṣe pé gbogbo yín ẹ ṣùrù bò mí ṣó lè dá mi mú ni. Madam, it's okay. Mr. Lanre, ṣe rí pé àwọn boys wa ń ṣiṣẹ́ bí iṣẹ́. Ṣé ti rí wọn àti kó wọn àti palẹ̀mọ́ gbogbo wọn wá síbí báyìí? Look here, ìwọ ni ring leader wọn àbí? Mo mọ̀ ipò ló máa kó wọn tuntun. Ẹ wá ń dà lóru. Ẹ wá lu this lady. Ṣé nǹkan tẹ́ ṣe ṣó dání? I don't know. Why are you behaving like this? Ẹ wá sọ̀rọ̀ àìní tọ́ọ̀gì ẹgbẹ́ sí ṣe yamayama nílùú. Now, listen and listen carefully all of you. Tí mo bá tún rí ìwà pálapàla yìí lọ́wọ́ yín, a jẹ́ pé máa treat fuck up yín. Ọ̀gá ọlọ́pàá, ẹjọ́ ẹsẹ̀ gbọ́ngàn tèmi náà fẹ́ sọ. Ṣé nǹkan tọkọ mi ń ṣe dání? Ọkọ mi ń fìyà jẹ mí. Ó ń fìyà jẹ ọmọ mi, kò tọ́jú mi, kò tọ́jú ọmọ. Come on, keep short. Ẹ̀yin náà wo ọ̀gá ọlọ́pàá, ṣé bí mo ṣe wà iṣẹ́ mi ò dá. Will you keep quiet? Madam, ṣé mo pé police station lẹ́wà yìí? Ẹlẹ́dàá yín máa dá. Now, ṣé nǹkan tí ẹ̀yin ṣe ṣé nǹkan tó dáa ni? Now, kí ló dé tí o ṣe wá sọ fún àwọn ọlọ́pàá tó decide láti take laws into your hand? Kò tọ́jú ọmọ ẹ, fine. Kò tọ́jú wọn náà, it's okay. But there is a law. Lọ sọ́dọ̀ ọlọ́pàá kò sọ fún wọn. O ṣe yẹn. Rather, o wá hire àwọn hoodlums yìí láti máa lọ ṣiṣẹ́ bí. Now, listen, madam. Mo bẹ̀ yín torí Ọlọ́run ọba. Tí mo bá tún rí nǹkan tẹ́ ṣe yìí, madam, ẹ tún ṣe báyìí àbí? Ṣé mo pé àgọ́ ọlọ́pàá lẹ́wà yìí? It's all right. Tẹ́ bá tún ṣe bẹ́ẹ̀ next time. Màá gbá ọmọ lẹ́yìn yín. Màá kó ọmọ yín. Màá dẹ̀ jù yín sínú cell. Is it clear? Madam ringleader, I know you. Ẹ pè gbogbo wọn, ẹ fà wọn létí, ẹ má jẹ́ ó ṣẹlẹ̀ mọ́. Please release them. Yes, sir. Stand up. ṣọwọ́ yẹn ṣe mí báyìí bí kí ní ṣàrámà tó garnish tó make sense kí wọ́n ara fẹ̀sọ̀ pẹ̀lẹ́ báyìí kí wọ́n máa jẹ́ lọ báyìí kí n máa jẹ́ báyìí ayé burúkú. wèrè rere yìí o wèrè ní ó dàbò orí ẹ yìí wọn lọgbẹ̀wò sọ̀rọ̀ ṣàwámà ṣàwábọ̀ ni òpònú ọ̀dẹ̀ irú ẹ̀ ń sọ̀rọ̀ ṣàwámà wàá mú gàrí ẹ̀mí ò fẹ́ bọ́ ṣàwámà kọ. obìnrin sọ̀rọ̀ ṣòrí bó onígbàgbọ́ onígbàgbọ́ ni oṣù ọ̀. ṣé o mọ̀ pé mílíkù kan lè ṣẹlẹ̀ ń sìn kí ẹ̀ kọ́kàn wọnú ọgbà pé ẹ bá mi fún àwọn pípẹ́ ẹ bá mi fún wọn ní ṣàwámà kọ́kàn máa sáfà ṣàwámà méjì. jí máa sùn olóòchì omi tó wà yìí ṣàwámà kọ ṣàwápà ni. wàhálà ẹ̀ máa jẹ́ tiẹ̀ mọ́ tèmi. oṣù ọ̀ Ọlọ́run ẹ̀rí ẹ̀ pa mí. kí ló ṣe. ó ti ẹ̀dá sí òkò tá à ń sọ lẹ́yìn ṣé ṣàwámà òun wọ́ jẹ ni. n kò fẹ́ jẹ ṣàwámà. èmi ti ní ṣàwámà o kí ló ṣẹlẹ̀ gangan. kí ló ṣe ẹ̀. kí ló kọ́ mi pẹ̀lú ṣàwámà
ẹ wo ẹjọ́ ẹni tí ṣàwámà bá ń rùn jẹnu ike máa jẹ ìyẹn kọ́ ni mò ń rò ìyẹn kọ́ ni mò ń rò ẹ fi mí sílẹ̀ náà. kí ló ń rò ó jẹ́ yé ronú kí ló bá ti dé bí èèyàn máa ń ronú mọ̀ àbí ọ ò jẹ́ sọ fún kí ló ṣe gangan kí ló dé. mo ń rò nǹkan tó gbé mi débi báyìí. àmọ́ àìgbọ́kìlọ̀ mi ni káyọ̀ pé mo gbọ́kìlọ̀ ni bóyá mi bá tún máa padà wá síbí báyìí mọ́ àmọ́ o mo máa pe àwọn èèyàn mi
gbogbo nǹkan tí mo kó jọ kó da sọ́nà mẹ́ta kó dákọ̀ fún mọ́ṣáláṣí kó dákọ̀ fún church ìdá kan tó kù kó lọ fún ọmọ aláìníyà àmọ́ o tọ́lọ́run bá jẹ́ kí n tún rí àánú gbà tí bá jáde máa tún. òtòtò rò lóòótọ́ àwa ti gba ká mú sí bí. má wàá rojú o má rojú o. sẹ́yìn ọ̀tọ́ máa bí tí ò ní rí. àwọn tó ní ká lọ iṣẹ́ eléyìí o ẹjọ́ òṣì lọ́wọ́ bíbẹ̀ láti ṣe wá. ọ̀dẹ̀ lélẹ̀ iṣẹ́ oúnjẹ ilẹ̀ fi ṣeré oúnjẹ ilẹ̀ fi ṣeré. farabalẹ̀ ọ̀gá adé farabalẹ̀. a máa ṣiṣẹ́. nonsense. a máa ṣiṣẹ́. àwọn ẹgbẹ́ yìí ṣiṣẹ́ ojú òṣè ojú ìrọ̀lù. ó yẹ mo dààmú gan seriously kí n tó relocate. Ó fún mi ní stress díẹ̀ o bẹ̀tẹ̀ eléyìí tó jà jù ń bẹ̀ ni pé Ọlọ́run sátẹ̀ ti ṣe èmi ti rí ẹ báyìí. Alhamdulillah. Pẹ̀lẹ́ dẹ̀ ó dẹ̀ pẹ̀lẹ́ ti tọrẹ ẹ̀ ìyẹn Káyọ̀dé Ọlọ́run ò ní jẹ́ kárí àtẹ̀yìnkù mọ́. Àmín. Mo wà lórí case kan nípa ọ̀rọ̀ Káyọ̀dé ni. Sórí àwọn parents ẹni tí ikú Káyọ̀dé ṣe bákanbákan by mistake ṣá tó wá látọwọ́ ẹ̀ wọ́n ti contact me bẹ́ẹ̀ ni ìgbà tọ́rọ̀ yẹn wá bẹ̀rẹ̀ mo kàn dé wá rò ó pé báwo ni mo ṣe fẹ́ gbégbá o ọkàn mi kàn sọ ẹ ni pé yes you are the right person láti ṣiṣẹ́ yẹn fún mi nǹkan tó fẹ́ ṣe fún mi Ṣẹ́gun mo fẹ́ kó o ṣàtọ́nà mi délé àwọn Káyọ̀dé mo fẹ́ meet àwọn parent ẹ̀ nǹkan tó kù ti bàjẹ́ ná Káyọ̀dé tí à ń sọ yìí ó ti kú kọ́lọ́run foríjì ṣùgbọ́n nígbà táwọn people yìí dé àwọn náà they are peace loving people tán fẹ́ wàhálà wọ́n dẹ̀ wà very sympathetic nípa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mo ní okay kí ni nǹkan tẹ́yìn rí lè fẹ́ ṣe pàtó wọ́n ní àwọn ready láti provide a sum of 2 million naira yes a whopping sum of 2 million naira fáwọn parent ẹ̀ tẹ́mi náà dẹ̀ wá wò mo wò pé wá ẹni tó kú ti kú nǹkan tó ti bàjẹ́ tí wọ́n bá dẹ̀ gba 2 million naira yìí lábẹ́ bó tilẹ̀ ń kórí á ní nǹkan tó máa fi ṣe lára wọn á ní bùkátà tó máa gbọ́ lèmi náà ṣe wò pé kí n tún wò yẹn gẹ́gẹ́ bí àánú sí side wọn reason tí mo ṣe wá rí ẹ nìyẹn. ṣé ẹ̀yin dẹ́ bìlí pé àwọn fámìlì yẹn wọ́n lè fún àwọn fámìlì àwọn kéènì 2 million naira yẹn. máa gbọ́ Ṣẹ́gun ó dẹ̀ tún gègé sẹ́yìn ọ̀rọ̀ níbi tí mo dàgbàdé nínú iṣẹ́ yìí àwọn kan á dẹ̀ tún máa play mi let me tell you sórí 2 million tá à ń sọ̀rọ̀ nípa yìí ó ti wà ńlẹ̀ bí a ṣe ń sọ̀rọ̀ yìí tá a bá ti débẹ̀ tí wọ́n bá lè gbà kí wọ́n dá gbogbo ìyókù dá mi 2 million á tẹ̀ wọ́n lọ́wọ́. Okay. Yeah. Nice one. Instead of that ẹ ṣe fún èmi ní 1 million naira kí n sọ gba àṣírí tó wà bẹ́ẹ̀ fún mi. 1 million naira. Yes, of course. Just one name. Gbogbo secret tó wà behind it. I will tell you everything. Àṣírí. lọ́yà ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ wò ó rẹ tẹ́ ẹ ṣe fún mi mi ò lè san tán náà mi ò lè san tán ẹ tún máa rí mi ṣe fún wa náà lágbára Ọlọ́run ẹ ṣé gan ni ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run á dúró tẹ̀yìn náà ẹ ṣé gan ni. gbogbo eléyìí tí a ṣe yìí ìbálòyè kẹ́ ẹ dúpẹ́ mọ́ yes I was only doing my job iṣẹ́ ti tèmi tẹ̀ sanwó ẹ̀ fún mi òun ni mo ṣe. ọpẹ́ náà ni gbogbo ọpẹ́ yẹn Ọlọ́run ló yẹ ká fi fún un mélòó attempt our lawyers tá a máa gbé lọ́tún tá a máa gbé lọ́sìn it's part of the fact pé case tá à ń treat yóò wà very valid tí Ọlọ́run ò bá ti lọ́wọ́ sí àtún lose ẹ̀ ok account wo la fẹ́ kọ yẹn sí ìyẹn ni wọ́n fi máa ń sọ wípé orí yeye ní mògùn ta ìṣẹ́ lọ́pọ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run ní ká fi gbogbo ọpẹ́ yẹn fún. bó síbẹ̀síbẹ̀ náà tábà dúpẹ́ orí àná àní lè rí mi gbà. It's okay madam that's good. ẹ ṣé sà ẹ ṣé mà ẹ ṣé àwọn ọmọ tí náà ara láàánú èmi náà ti lẹ́sìn mi mo dẹ̀ mọ̀ pé irú òní ṣọmọ lọ́wọ́ mi mọ́ ẹ ṣé gan mo wà grateful ẹ ṣé sà ẹ ṣé mà. Ìdòwú inú mi dùn pé wọn náà ti learn lesson ẹ yes a word of advice for you wo
yẹ pé èèyàn fẹ́ lo life afẹ́jayé has gotten nothing to do with thuggery and hooliganism. Ìyẹn ò tiẹ̀ bá life tá à ń lò sí i lọ rárá. There are so many ways to live. Make her comfortable, ko feel belong and ko are relevant in the society rather than pay and go and go there. Ìwọ náà wo nǹkan tó ṣẹlẹ̀ sẹ́ǹsì. Sórí gbogbo kìíní yẹn àkóbá ló máa ń fà ó. Gbogbo nǹkan téèyàn expect àwa kò sí yàn lọ́rùn bí àjàgà. Most of the time ó dẹ̀ máa ń difficult kéèyàn tó yọ. In fact ẹlòmíì ò kì í yọ nínú ẹ̀. Àṣebíṣẹ́ mi ni iṣẹ́ tí mò ń ṣe ni. Now I want you to live a low-key life. Do you understand? Gbogbo jágajàga yẹn kó lọ tí ọwọ́ ẹ̀ bọ̀lẹ̀. Ọlọ́run ní jẹ́ ká rí wàhálà o. Àdẹ̀nìrí ogun. You see, there is an impression I want to correct. Ó ṣeé ṣe kí o má mọ̀ nípa ilé tí mo fẹ́ sọ ìtẹ́lẹ̀. Ǹjẹ́ o mọ̀ wípé gbogbo case ogun ẹnìkan ó kú mọ́ ẹ lọ́wọ́ ó ṣe kinní kan yẹn ní àmì raj ni. Yẹ dẹ̀ kọ́ ló gbé ẹdẹ wọn. Bẹ́ẹ̀ ni. So ṣé o fi sọ̀rọ̀? Ṣé ọmọ tẹ̀ ń wò yìí? Oh, Heidi Noble. How are you doing? I'm fine. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe rí yìí. Mi ì mọ̀ nǹkan tọ́lọ́run fi ṣe nínú ayé mi. Ṣé rí gbà tí mo ti mọ ọmọ yìí? Gbogbo nǹkan mi tó ti bàjẹ́, gbogbo ẹ̀ kàn ń da ni. Gbogbo ẹ̀ ń da. Kò tiẹ̀ wá yé mi, mo béèrè lọ́wọ́ Ọlọ́run gan pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. Mi ì résì lórí ọ̀rọ̀ ọmọ yìí. Ẹ wò mo mọ̀ mú wálé ní kẹ́ ẹ̀ lè rí ni. Mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé ilé ayé yìí ó full of a lot of challenges. Nature ma try here as a business person. Tí nature bá try here, tí ẹ̀rù bá bá ẹ tó bá sá, that is the end of it. There is only one thing God will crown. Effort ẹ lọ́lọ́run ma crown. Tó bá jó olórí mọ́ sùn, trust me, wàá sùn tẹ̀, as in wàá sùn pa. But when you're hardworking and you're not making it, with time, God will surely answer your prayer. Sure. That's what I'm telling you. My dear, may your death belong. Ṣé wàá rí bí o ṣe mọ̀ mí yìí? Bó ṣe rí ọmọ mi ni o, do o ṣe biological daughter mi, ọmọ àtẹnubí ni, ọmọ dáadáa dẹni. Pé o recommend ẹ fún mi just like that. Ojú ò ní tiẹ̀. Àmín. Ní agbára Ọlọ́run, ẹ̀yin méjì ẹ ṣe pẹ́pẹ́pẹ́pẹ́. Àmín. Ọlọ́run wá ní jẹ́ kẹ́ kó bára yín o. Àmín. Chief, àwọn náà kì í ṣèyàn bẹ́ẹ̀. Torí ìgbà tí mo dọ́dọ̀ èmi náà ò pé bí ó ti tán ní bẹ́ẹ̀ alhamdulilayi. Èmi náà rí ìyanu. Ṣẹ́rí 1 2 3 òkè ní òpin ABC ló máa ń lópin. Àjọṣe ò ní bàjẹ́ láíláí. And to you, Noble, pé o múnú ọmọ mi dùn. I shall compensate you. Ma compensate ẹ. Bẹ́ẹ̀ ni ti yín rí. You know what? Beauty of money is spending. Olówó tí o bá náwó kò ṣolówó. Ṣé mo sọ fún ẹ? Chief tó ń wo yìí, Ọlọ́run kékeré mi ni wọ́n. Mi ò ń fi wọ́n ṣeré ìwé èèyàn ló mọ iye o. Torí ẹ̀ mo ṣe ní kó wá mọ̀ wọ́n. Torí èèyàn ni wọ́n. Àbí kí lẹ́ni mo wí? You're very right, my dear. O ti mọ̀ yàn. Crowd èrò ni ẹ. Èèyàn dignitary. O ti mọ̀ mí nìyẹn. Wà á tún mú àwọn èèyàn púpọ̀. Come on, let's chip our chain now. Do you need more? Bama! Where is it? Bama! Oyin, my chief. Sórí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọmọdé lè ní nǹkan kó dẹ̀ máa mọ̀ fún mi. Oyún ní àwọn nǹkan kan tí mo rí, àwọn súrà, ṣùgbọ́n tí àgbàlagbà bá ń kó nǹkan tó tẹjú mọ́mọdé tó wò ó ní nǹkan tó rí. Oyin, ó wù mí pípé oyin inú ayé ẹ̀yẹn jẹ́ ká jọ jẹ́ kó yẹ kó dàpọ̀ mọ́lá ká jọ fòye kó dàpọ̀ mọ́ gbogbo nǹkan. You see, mo mọ̀ pé you are capable, mo mọ̀ pé you are good at it. Oyin ó wù mí kó bá mi ṣiṣẹ́. Sórí àwọn èèyàn kan wà tó jẹ́ pé tí èèyàn bá bá wọn ṣiṣẹ́, ènìyàn á kábàámọ̀. Wo ò lè kábàámọ̀ bó bá mi ṣiṣẹ́.
ṣórí tó bá ti wá ń ṣe everything wà successful tó ń lọ láyọ̀ tó ń bọ̀ láyọ̀ èmi náà wá jẹ́ kó mọ̀ pé èèyàn ló bá ṣiṣẹ́. Rather you have so much to gain. Ìpàdé tọ́jú ẹ̀ ọ̀tọ̀ ní kéèyàn bá yàn ṣiṣẹ́ kéèyàn náà wá jẹ́ kí ọmọ yẹn tó ṣiṣẹ́ yẹn kó gbóríyìn kó rí dividend nǹkan tó ṣe. O ò lè lack anything wà ní gbogbo percentage ẹni àwọn nǹkan míì tó tiẹ̀ mọ̀ pé tó lẹ́tọ̀ọ́ sí sórí business tó ń wò yìí tó bá gbọ́ guru àbí guru on this field ẹkùn ní lórí ìlàyé tí ò gbọ́dọ̀ jẹ́ ọ̀ràn kàṣí business yìí ó yé mi tinú tẹ̀yẹ ṣòye tó bá bá mi ṣiṣẹ́ ó yẹ ò ní regret rárá ó wù mí kó bá mi ṣiṣẹ́ ṣé o ti fi oyin o ti fi jẹ ṣú rí gẹ́gẹ́ bí orúkọ ẹ ṣé orí tó o bá fi oyin jẹ ṣú kò yàtọ̀ sí téèyàn bá fòróró jẹ ṣú bá mi ṣiṣẹ́. Chief kò ṣe pé kò wù mí kí n bá yín ṣiṣẹ́ but for now mi ò lè bẹ́ lómi ṣiṣẹ́ ṣẹ́rẹ́ ni tí mo bá ṣiṣẹ́ yẹn mi ò lè betray. Ó dàbí pé nǹkan tí mò ń sọ yìí gbogbo èèyàn téèyàn bá rí tàbí àwọn èèyàn tó rí bí olówó ń sìn tí wọ́n gangan lè sọ pé olówó ni owó òkè bọ́nà kọ wọlé meaning pé your business channel ó gbọ́dọ̀ wà ó gbọ́dọ̀ multiply your business channel kó o máa wọlé ń bí kó o máa kó tó fẹ́ èèyàn lólówó nìyẹn wo ní tí mò ń sọ ni pé jẹ́ ká kọ́kọ́ ṣe bí tiwa. Chief ẹni tí mò ń bá ṣiṣẹ́ ó pè mí ó tẹ́ mi lọ́rùn gan mi ò lè bẹ́ lómi ṣiṣẹ́ for now. Sweetheart ó lè wò mí ó yá tí wọ́n bá bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin tàbí bá sọ̀rọ̀. Sister a name pricing anything tẹ́ bá need ó máa ṣe fún yín now anything tẹ́ bá need ẹ̀yẹn sọ fún wa ó máa ṣe fún yín arẹ́dà àti ṣe anything mọ́ so ó mọ̀ pé fit lóye ní kẹ́ bá wọn ṣiṣẹ́ yẹn now. Sister ẹ wò tí wọ́n bá ń ju abẹ̀bẹ̀ sókè lẹ́ẹ̀mẹ́gbà ibi pẹlẹbẹ ló máa fi máa lélẹ̀ mi ò lè bá anybody ṣiṣẹ́ for now even gan tí bàbá mi tó bá jókòó báyìí pé kí n change mind mi ní change ẹ̀. ṣé nǹkan tó wá sọ fún mi ni pé ẹ̀kọ́ Yorùbá ní títọ́ bá ti bọ́lẹ̀ kò lè padà ṣé gbogbo nǹkan tí mo sọ yẹn ṣé kí n kó jẹ ni I don't understand mo ń sọ fún ẹ pé you will be fine mi ò délé sórí àbí oyin tó ń tí mò ń sọ fún ẹ bá mi ṣiṣẹ́ wà á gbádùn wà á bá òkè. Chief mo mọ̀ pé capable but mi lè bá yín ṣiṣẹ́. Chief ṣé mo lè máa lọ bóyá tẹ bá tún ní nǹkan èmi láti sọ ẹ lè pè mí ọ̀dọ̀ àbọ̀. Oyin, you mean you're working out on me? Oyin. Wo bí ìfilẹ̀ jàre kí ni akọ ẹ̀gbọ́n ti pọ̀ jù kí ló dé a tún sọ pé kó name price ẹ̀ kò tún lè sọ̀rọ̀ wọ́n fi sílẹ̀ jàre wàá rẹ́ lómi. Ó fi pé ọmọ ẹ̀ actually work out on me. Babe, calm down wàá rẹ́ lómi. Máa rẹ́ lómi ọmọ jẹ́ kó mọ̀. Tí n bá gbọ́ nǹkan tó sọ dáadáa ní ọ̀nà airport ni wọ́n máa gbà àti pé aago 12 p.m. is it a.m. Fẹ́mọ́ lala askari tó mọ̀jẹ̀ fẹ́mọ́ ó mọ̀ pé ọmọ pípa kì í ṣàkóbá fàjẹ́ ó ti ń bá mi ṣiṣẹ́ kò ń ṣe ní kò ń ṣàrẹ̀ tọ́pọ̀ wá sọ pé nínú ọlọ́pàá tó já tó mẹ́nu ẹ̀ Fẹ́mọ́ èmi gan gbà fún ẹ ìdí nìyẹn tí mo ṣe ilé ẹ wá síbi Yorùbá ní etí ọba ń lé etí ọba lóko ọmọ pípa kì í ṣàkópa jẹ òṣìṣẹ́ má bá mi ṣiṣẹ́ mo dẹ̀ mọ̀ pé wọ́n ló lè ṣe Fẹ́mi ǹjẹ́ wọ́n lè wà ní pòsíṣàn gẹ́gẹ́ bí ọlọ́pàá kí ẹ̀gbín dẹ̀ máa tà bá mi ìmájì ọmọ tèmi gbẹ́ lẹ́yìn ọmọ tí mo fọ̀nà hàn ó wá wò mí lójú ó sọ pé òun ò lè bá mi ṣiṣẹ́ ó wá fẹ́ lọ máa fi experience tèmi impact sí lórí ó fẹ́ lọ máa fi bá colleagues mi ẹni tèmi àti ẹjọ́ jẹ́ rival in business ó fẹ́ lọ máa bá fi ṣe now ní tí mo wá fẹ́ fi hàn ní àjùlọ wọ́n ní abẹ́ bàbá lọ́mọ ti bá kẹ́ni wo
exactly 12 òun ló lọ sí airport. Now mo ní in-house mo ní èèyàn kan nínú kíní wọn tó ń fún mi ní gbogbo informations tí mo ní. Sórí kílẹ̀ ìní tó ṣú Fẹ́mi gbogbo information tó ní ìmọ̀ make available. Wo Lexus náà fi máa gbé lọ sí airport. Kọ́lọ̀ tó máa jẹ́ I will send it to you in the WhatsApp. Plate number, everything. Now sórí tó bá ti ń gbé lọ the road tó lead sí airport yẹn tó bá ti kúrò lórí express on tie road tó máa kọ́kọ́ kàn kó tó lọ link sí main tie road tó lead sí airport that on tie road yẹn ibẹ̀ mo fẹ́ kẹ́ months ibi tó máa gbà nìyẹn business tí mo ti ń ṣe tipẹ́ sórí tẹ́ ẹ bá ti rí ẹ stop mọ́tò yẹn I am 101% sure ẹ̀rù wà ní mọ́tò yẹn ẹ̀rù yóò jọ. Chief ẹjọ mo fẹ́ bí ṣé báwo lẹni ẹ ṣe rí so there will be no mix up I need ṣé ó pupa ni ṣé ó sanra ta ló fẹ́ wá ṣóbìnrin náà àbọ́kùnrin a fẹ́ mọ̀ full details of it. Thank you very much. Gbogbo information èmi máa make it available sí Fẹ́mi. That's good. Fẹ́mi mo promise pé gbogbo information tó ní mi ò ní fún ẹ ní gbódìdí sí tí ṣẹlẹ̀ fi máa rọ̀ ẹ́ lọ́rùn. Chief ṣàmì pé oníkọ́ ni mo ti ń bá ń ṣiṣẹ́. I trust you. Ibi tẹ́ ẹ̀ ràn mí dé máa jẹ jù bẹ́ẹ̀ lọ. Fẹ́mi lala. In fact 12 lẹni ká débẹ̀. I will be there before 10 a.m. Even now. Àbáyọ rí i pé mo débẹ̀ kí 10 nǹkan tó lù máa ti débẹ̀ tí eṣinṣin bá kọjá. Oh Fẹ́mi ṣé àkáǹtì yẹn náà ló ṣe ń lò. mi change èmi tí ní báńkì mi. ẹkùn tí ò gbọ́dọ̀ jẹ́rán cash. ọ̀la yín la fi mí sá. Trust me. Thank you very much sir. ẹ mọ́ lọ́la. Thank you sir. Thank you sir. We are expecting sir. Tí ojú bá yẹjú má jẹ́ kó nǹkan yẹ o bẹ̀ nítorí Ọlọ́run. Kọ́lá ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ tí ò ń dá tó yin ni má dá ọtí ẹ má yí rí ẹ o tí ọmọ yìí agent tó fún mi ó mọ̀ kó capable kó tó fún mi sọ pé mi ò kì í rin àti ìrẹsẹ̀lẹ̀ tí ọmọ yìí ó mọ bó ṣe ń wọlé jáde pẹ̀lú ọjà ó good gan ohun tó ọmọ kan tó fọ́nì jù abẹ́rẹ́ olókùn ti so fọkànbalẹ̀ bó ṣe wà yẹn 100% á deliver àkànlá ó pé mo lè fọ́ ilé fún ọ̀nà 100. Chief ṣé mọ̀ pé nítorí èmi àti wọn àti ìjọ da business pọ̀ rí ni wọn ò tí mọ̀ mi dáadáa ṣe rí èmi oyin máa lọ máa bọ̀ abẹ́rẹ́ tèmi á lọ kọ́nà kó tó di. àtàkùrọ̀ ọdún ọdún àtàkùrọ̀ ọdún ọdún ṣé wọn bá ṣe lélẹ̀ Akeem jọ wàá lọ drop mi sí airport báyìí tí ń gbé lọ bí mo sọ báyìí sọ wọ́n bí sọ pé ó pọ̀ jù padà sí i. No problem, sir. No problem, sir. Okay, thank you, sir. My chief. My chief. My chief. àtàkùrọ̀ ọdún ọdún láfọkàn padà wẹ́rẹ̀ iṣu ọ̀gàn ọmọdé iṣu ọ̀. Máa deliver máa jíṣẹ́ èdè bíi pé inú yín gan máa dùn. àtàkùrọ̀ ọdún ọdún.
madam kí ló dé tẹ ẹ ṣe bẹ́ẹ̀ ká mi dúró wọ́n ń ṣe bẹ́ẹ̀ ká dúró dúró madam. sori iwájú yẹn léwu. madam kò sí kankan wájú. wọ́n wá ti drug patrol náà wà níbẹ̀ yẹn so mi ò dẹ̀ fọ any fuck up fún mi ní 5 minutes mo bọ̀. madam ṣé kìí ṣe pé ẹ fẹ́ sáré ẹ fẹ́ dẹ́gbọ́n fi mílẹ̀. Wá sílẹ̀kùn mi. Ilẹ̀kùn bo. Mo ní o wá sílẹ̀kùn mi. Ọ̀nà bíbá yìí lẹ̀ ń lọ àbí ẹ̀ mọ̀ bí tẹ̀ ń lọ ni. Akíìmù, èmi oyin ni wá sílẹ̀kùn mi. Good afternoon, sir. Good afternoon. From where, sir? Good afternoon, sir. I just carry my grandma come back from hospital. Okay. They just discharge her. Okay. Yes, Officer, check her. Yeah. Where are you coming from? Ara mi ò yá. Wọ́n ṣẹ̀ gbé mi bọ̀ láti hospital ni o. What is happening there? Wọ́n ní wọ́n ṣe ń gbé ìyá bọ̀ láti hospital ni. Should I search the car, sir? Ìyá àgbàlagbà kan báyìí ló wà ń bẹ̀. Arúgbó ló wà ń bẹ̀. Let her go, let her go, let her go. Mi ò rí mọ́tò kankan. Fẹ́mi, for me to be honest with you, I mean tó bá fẹ́ kí wà honest o disappoint me for the first time, and I must say I'm highly disappointed in you. Fẹ́mi, sórí nǹkan tó ṣe tó bá ṣe pé ẹlòmíì ló bá mi dánwò máa jẹ́ kó mọ̀ pé mo pọ̀ nílé mo tó wọ́n ta. Fẹ́mi, ibi tí mo gbé ẹ sí mi ò bá ẹ bẹ̀ rárá. Báwo ló ṣe máa sọ fún mi pé ọmọ yẹn ò gbà fẹ́ kọjá? Ṣé o fẹ́ sọ fún mi pé o ò rí mọ́tò Lexus kankan tí mo sẹ́ndí picture ẹ̀ sí ẹ tó bá bẹ̀ yẹn kọjá? Ṣé Lexus kankan bá bẹ̀ yẹn kọjá ni? Chief, nǹkan kan tí mo kàn ṣàkíyèsí ni pé
Lexus kan kọjá ó fẹ́ fara pẹ́ irú Lexus tẹ send sí mi but kókó tó kàn yà mí lẹ́nu ni pé ẹni tó wà nínú Lexus yẹn ó yàtọ̀ sí ẹni tẹ́yìn send sí wa because the person who found inside that vehicle was one old woman àgbàlagbà wọ́n ní wọ́n rush wọn lọ sí hospital. ẹni dàkẹ́ gbogbo ẹnu ẹ̀ sàn in fact sórí ibi tí mo bá ti expect pé kí n bá ọgbọ́n tí mo bá àgọ́ bẹ́ẹ̀ ó máa ṣe mí lára bákan. Ìwọ as an experienced police officer can't you use your brain? So lè lọ́pọlọ ẹ̀. I'm highly disappointed. Fẹ́mi. Chief, I've been working with you for the past decade. Mi ò lè gbàbọ̀dẹ̀ fún yín. Ṣé mo pé ẹ trust mi lẹ ṣe ń gbéṣẹ́ fún mi? A ní o tí ì ṣe irú nǹkan báyìí. Fẹ́mi. Go. Chief, ẹ má bínú. Mo máa pẹ́ ṣe ń bínú ni. But we can solve that. Fẹ́mi. Yes, sir. Máa lọ. Wọ́n ní ẹ máa lọ. Babe, why do you pé mo máa ẹ̀ náà ló máa gbéṣẹ́ fún every time? Ṣé kò sẹ́lómi tó lè gbéṣẹ́ fún ni? Mo mọ̀ nǹkan tí gẹ̀ẹ́ ṣe fún ẹ̀ náà. Ṣé rẹ̀ ló ayẹ kó escape? Kò yẹ kó lọ bẹ́ẹ̀ yẹn o, kò yẹ kó lọ bẹ́ẹ̀. Kò yẹ kó lọ o. Tí mo bá ní nǹkan tí Fẹ́mi ṣe ń dùn mí, irọ́ mo pa. Bèbè nínú mi ò pa. Ẹgbẹ́ tó yẹ kó lọ fún ìjà rẹ̀. Á jẹ́ kí ẹ máa fún ẹ ní pressure náà. ṣé a ti débi tá à ń lọ ni mo kí n gbélé sí ibà. dákun bá ń gbélé ó ṣe ìwọ náà ọmọ kẹ o ó ti ṣe mí lóore èmi náà ṣe ọ lóore má ní gbàgbé àbó ò fẹ́ náwó ni. mama mo fẹ́ lówó. ó dé ọlọ́lá ó di àwọn Dangote Ọ̀tẹ́dọ́là kódà ó lówó jù wọ́n lọ òkìkí ẹ̀ ó kàn ayé gbóhùn mọ́ ń já ẹ ó ṣe ọmọ dédé aago 2 ọ̀la kó wá bá mi lẹ́sẹ̀ odò. ẹsẹ̀ odò ládùúgbò iná. ibùsọ̀ kínní kejì kẹta kó wá bá mi bẹ dédé aago 2. ẹ ṣe gan mama màá wá síbẹ̀. dákun wá o. màá wá lọ́sàn-án làmà. dédé aago 2 o. lọ́wọ́ mi lè wait èmi ìbò. mama ẹ káàbọ̀ ma ẹ rà ma. ilé ọmọ mi. ẹ ṣe gan ma ẹ ṣe sọ gan náà lè ṣe ṣe ẹ ṣe gan ma. mama ibo lè mú dáàdì yìí. mama. ǹjẹ́
ojú ò tí àwọn tí ojú yìí mú. kò yé mi ibo lélẹ́yìí màmá. èmi ni Ìdòwú tó wọn lọ sẹ́wọ̀n lọ́jọ́ kìíní àná. ẹ kú jò a kí ẹ púpọ̀ sórí àwa tá a wá yìí ẹbí kan náà ni wá ìyẹn àwa tó ń wo yìí ohun tá a dẹ̀ fẹ́ tó wá torí ẹ̀ wá yìí mọ gbogbo ẹbí ṣé o ti gbọ́ akọ́kọ́ kí ẹ pé kó ṣe pẹ̀lẹ́ ọjọ́ sí ọlọ́run níjà rí àyíká ọlọ́run níjà fọjọ́ ọlọ́jọ́ lọ ṣó wá rí tó wá torí ẹ̀ wá ń rè wípé gbogbo àwọn ẹbí pátápátá apanupọ̀ pé ká fún ẹ ní owó 5 million naira. 5 million. Bá wà. ẹ fẹ́ fún mi 5 million nítorí ọmọ yín kò gún mi lásán ara mi ti wà òkè ẹ ṣe gbọ́sà ẹ ṣe gbọ́sà. 5 million ni ó kéré nínú ayé ọlọ́run abisaranide. ṣé o rí o lóòótọ́ torí ẹ̀ ni adẹ̀tún lè pè torí ẹ̀ kọ́ ṣé ẹ mọ̀ nítorí tó ṣèyàn tó ré kọjá tí dédé èèyàn rò pé ó ti kú nǹkan ńlá ni ṣùgbọ́n àwọn alamọ̀ tá a torí ẹ̀ tá a sọ pé a fẹ́ fún ẹ ní 5 million ṣé o wá rí 5 million yìí a fẹ́ fún ẹ yìí a fẹ́ fi rán ẹ líṣẹ́ ni o. bẹ́ẹ̀ni. abẹ́ pé mo wí. iṣẹ́ ni. o máa yẹra nínú ìlú yìí fúngbà díẹ̀ bí ọdún kan àbí oṣù mẹ́fà. bàbá ọ̀kan tẹ̀ ń try láti jẹ́ kó yé mi sí ni pé 5 million tẹ́ fẹ́ fún mi yẹn. báwa. kí n fi kúrò ládùúgbò yìí. kó kàn fi yẹra. for what. àrí ó yé àwa tá a wá báyìí ṣé bí àwa ọmọ wa gún ẹ wọ́n dẹ̀ pé o ti kú ìwọ jẹ́ ká kọ́ ṣe níṣe pé o ti kú yẹn lóòótọ́ kó yẹra pátápátá ní 5 million yẹn. àní ẹ má stress ara yín ẹni pé kèmí gba 5 million kí a máa sọ pé mo ti kú kí ṣe bí ẹ tó ti kú kí kúrò ládùúgbò kó lè possible nítorí 5 million. ẹ wo bí bàbá nǹkan tó mú yín tẹ́ fi sọ pé fẹ́ fún mi ní 5 million pé kí n kúrò ní gbogbo àdúgbò yìí definitely ó ní mission tí ẹ fi ní kí n kúrò kò dẹ̀ possible kí n gba 5 million owó kí nìyẹn náà kí ni 5 million fẹ́ ká tí máa gba lẹ́nu ẹ̀ sìn tí máa jẹun tí máa raṣọ tí máa wá òkè tí máa fẹ́ ṣe big boy 5 million ti tán ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́ ẹ̀mí ò ní lè gbà o. ọ̀rẹ́ àmọ́ ẹ̀ka tán ra wa o 5 million kéré nínú ayé o. kí ló mean. ọlọ́run. bóyá kí wọ́n gbà kó kúrò ládùúgbò ńgbà yẹn. bọ̀ tí wọ́n náà ń wùdù náà. wọ́n lè wúndẹ̀ ń sìn náà. ara o. ẹ wo bàbá mi ò lè gbà. ọ̀nkú èlò lẹ wá fẹ́ ká fi lé lórí torí ọ̀rọ̀ tó wà lẹ̀ kì í ṣe ọ̀rọ̀ kékeré o ọ̀rọ̀ tí àwa mọ̀lẹ́bí tá a fi forí kò lé lórí ni iye tẹ́yìn bá mọ̀ pé ẹ lè gbà lé lórí ẹ jẹ́ ká forí kò ń sì ká fún yín sí àmọ́ ẹ máa wá ṣe àdéhùn kan fún wa o. níwọ̀nba ìgbà tá a bá ti má déhùn yín ṣe ẹ̀yin náà máa má déhùn ṣe fún wa pé ẹ máa kúrò ní vicinity yìí pátápátá tó bá ṣeé ṣe kẹ́ ẹ travel out a fẹ́ gbóòórùn yìí ní area yìí mọ́ rárá even for more than 2 years kì í ṣe ọdún kan táwọn tún sọ yẹn more than 2 years so. ṣé tí èèyàn máa travel out náà inú ẹ̀ mọ̀ ẹ̀ tó ń sanwó flight náà ẹ wo bí ẹ má yẹ ká fọ̀rọ̀ gùn ẹ fún mi 20 million. Káyọ̀dé kí ló dé àpè wá jẹun ni kò yẹ kó o tún mú wa lọ́wọ́ dání èrò pọ̀ lẹ́yìn eégún o àwa tá a sọ tí à ń sọ̀rọ̀ ó yé wa o mò ń bọ̀ olórí ẹbí. èèyàn máa gbálẹ̀ èèyàn máa jẹun èèyàn máa wà òkè náà ṣáà ní ra aṣọ ni. ṣùgbọ́n. wo bí àwa náà fẹ́ à ń ṣarajọ ni o agbálẹ̀ agbáta rora fẹ́ fi dédé tá a wí ṣe o àbí. ọ̀gbẹ́ni ọmọ kan tá a máa ṣe ni pé àwa náà a fẹ́ ṣàṣejù a dẹ̀ fẹ́ jàjẹ́ pa ṣó ti yẹ jẹ́ ká ṣe ní tọlọ́fà mọ́jọ owó yìí náà ò sí àwa náà fẹ́ sáré káàkiri ká lè rí kójọ ni ọlọ́mọ bí nǹkan ṣe rí sí i àfẹ́ 10 million. ẹ fún mi 12. rárá jẹ́ ká fún ẹ lítẹ́ẹ̀lì jẹ́ ká fún ẹ lítẹ́ẹ̀lì ṣùgbọ́n. díẹ̀ tó ní kò ní kan. jọ àfẹ́ rí ẹ ní sẹ́kítírì rárá sẹ́kítírì àtàdé dédé sẹ́kítírì àdúgbò ló wà lọ́nà kò sí kò. ẹ wo bàbá yẹn fi ogbó sórí ẹ tẹ bá ti fẹ́ mi 10 million ẹ má wọrí gbogbo yẹn ẹ tiẹ̀ lè rí mi. tó o bá ti rí ẹ sẹ́kítírì pẹ́rẹ́ àwa gbọ́ngàn lè má wàá pa ẹ́ fúnra wa o ẹ bá wà fún ọdún kan yẹn a bá fún ẹ ní ká bá rí ẹ ní sẹ́kítírì àbí a rí ẹ ní dédé bí àwọn èèyàn ti máa rí àwa fúnra wa rè má wàá pa ẹ́ torí o ti kú tẹ́lẹ̀ dandan. àbẹ̀ kó o kúkú ẹlẹ́ẹ̀kejì o kó má wà kúkú tòótọ́ o. ẹ kí ló wá fa kún bẹ́ẹ̀ sí. ìwọ lọ fọdún kan. ẹ lè rí rárá. ẹ̀yin ọ̀rẹ́ ó máa jìnnà sí gan ẹ má wọlé ẹ lè rí rárá tó tọ́. mo mójú ẹ o bójú bá yẹjú ó máa yẹ òun o.
ẹ wò ẹ̀yin tèmi ṣe rí àwọn Yorùbá wá pòwe kan wọ́n ní ó ń bọ̀ àwọn là ń dẹ̀dẹ̀ wọ́n dẹ̀ ní pé tára ẹlẹ́ni bá ń jẹ kòkòrò tí ò dáa tá a bá sọ fún wúrúwúrú ò ní jà sun ṣe rí bọ̀bọ̀ yìí ọ̀rọ̀ ò yé mi o bẹ́ẹ̀ ṣe ń wo yìí kò díjú tílẹ̀ fi mọ́ ó kàn ń gbin ni. So kò ń ṣèmi nìkan ni mo observe bọ̀bọ̀ yìí lóru. wọ́n náà observe. So gbogbo wa lájọ rí àbá mi àti ẹnìkan because mo ò gbọ́ nǹkan tó ń sọ lóru yẹn ó kàn ń jẹnu wúyẹ tílẹ̀ fi mọ́ ni ṣé kò ń ṣe pé nǹkan míì ti wà nǹkan tí ń ṣe bọ̀bọ̀ yìí ajé. ṣe rí nǹkan tí mo sọ. ṣé ò lè ní sùúrù ó sì ń kùn bí ó kùn látàlẹ́ aṣáájú wọlé láago mẹ́jọ alẹ́ àná ni ó ti ń kùn di after 11 nǹkan ṣe ẹ o kí ló ṣẹlẹ̀ sí ẹ gangan. ẹ̀yin guys ẹ ṣàfẹ́ kí n sọ̀rọ̀ ní. bẹ́ẹ̀ ni a fẹ́ mọ̀ kí ló ṣiyẹ́ tó fi sùn mọ́jú. ẹ fẹ́ gbọ́. jàre ẹ gbọ́. Anyway ọ̀rẹ́ mi ni gbogbo yín kò dẹ̀ possible kí nǹkan orí fẹ́ dé sọ́wọ́ mi kí n má jẹ́ kẹ́ mọ̀ tí gbogbo yín bá wo aago ọwọ́ yín ẹ máa rí i pé a ti wà níbi 11:30 báyìí ṣẹ́ni tó bá máa fi di bí 1:30 mo máa kúrò nílé tí ó bá dẹ̀ ti máa fi máa lọ bí a bí 4 o'clock ẹ kọ fún mi di bí 4 mi ò lè sínú level yìí mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ṣé o ti gbalé mi ni. torí màá ti di olówó kì í ṣe olówó pé ọkọ mò ń wápá kan jẹun olówó tó ẹgbẹ́ ọ̀hún bí yín da ẹ̀ nífẹ̀ẹ́ jókòó ẹ̀ tẹ̀ ní lè súnmọ́ mi torí mi gan ò ní gbé bí pẹ̀lú yín a lè jọ sí same level àfi tí bá kò fẹ́ make sure pé mo gbé yín kọjá bí tẹ̀ wà yín lókun ẹ̀ ṣẹ́ wá rí o. tí mi nǹkan ṣe nǹkan ṣe ìwọ orí bẹ́ẹ̀ nǹkan ṣe ni. tí màá ní pa tí màá ní driver tí màá ní Range Rover tí màá ní Lexus tí màá ní Toyota tí màá ẹ̀yin gbọ́ fúnra yín ẹnu máa bẹ̀rù pé kí ló ṣẹlẹ̀. ní ìwọ àtàjọ jí wọ́n yìí tí mò ń wò ẹ́ tó ń wò mí ó ń wò mí mò ń wò. ṣé a ní gbé bọ̀bọ̀ yìí lọ fún check up báyìí ká gbé lọ psychiatric hospital. wò ní bóyá ń ṣe ni. but ṣé o kí mi àti ẹ̀ pàdé níwá 5-6 níwá tó bá ṣe lọ kárí mi àlọ́ ìgbọ̀n máa yọ mí sẹ́tì rárá o. ó dọ̀rọ̀ owó ń sin bẹ̀rẹ̀ sí ń sọ pé pàdí. mi gbọ́dọ̀ gọ́. ẹ máa wọlé wọn kémi àti ẹ̀ la close jù sórí tó wù yẹn bá yẹn dé tó máa ìwọ kọ fún mi débi 4 àwọn ilé ilẹ̀ ìwọ ni máa fi ṣe pa ṣe rí ẹ̀yin tó kù ẹ mú ẹ tó bá ìwọ máa ṣe bouncer ní tiẹ̀. ọlọ́run ẹ̀ nǹkan ṣe kí ló dé tó ń ṣe báyìí. o jẹnu láti alẹ́ àná o jẹnu di aago 11 kọjá o sì ń jẹnu o tún fẹ́ jẹnu di 4 sọ́pààyàn fún ẹbí tó ń lọ ẹ̀. anyway ìwọ tó fẹ́ ṣe kí ló dé fẹ́ ṣe pa ìwọ dẹ̀ good driver. sọ láwọn ọ̀rẹ́ yìí ẹlẹ́dàá tí wọ́n lè gbà bọ̀ ni. torí èmi látọ̀run mo ti gbórí owó wáyé so bí wọ́n fẹ́ ṣe driver yẹn àbí bẹ́ẹ̀ kò sí nǹkan tó pè mí àti ọ̀rẹ́ mi mí náà ọ̀rẹ́ mi mí driver ó dúró mi. owó tẹ̀ ń sọ̀rọ̀ àwọn fọwọ́n náà ti gbà lọ́wọ́ mi kò sówó kọ̀ọ̀kan lọ́wọ́ mi mọ́ èyí náà wo bí mo ṣe rí náà ẹjọ́ nítorí Ọlọ́run. o nídàá ti gbáyé mọ́ náà ṣèbọ́ ti sanwó ẹ̀mí ẹ̀ ó ti gbowó ẹ̀mí ẹ̀ náà. ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹjọ́ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ má bínú. Káyọ̀dé èmi ò ní ìdòwò ọmọ ẹ má wọrí. Káyọ̀dé orún ẹ̀mí lọ sẹ́wọ̀n ìwọ ń jayé ń gbòòrò ó ń fẹ́ lá Káyọ̀dé sórí ọwọ́n tèmi mọ̀ mí gbòòrò ọwọ́n kíblò olùtì oríta igù àwọn ọmọ jayé má jalè èèyàn ti Benzema àmọ́ owó tó gbà lọ́wọ́ ẹ̀ tó bá dọ̀rùn wà ló máa nà. ẹ má ṣe bẹ́ẹ̀. tó bá ní nǹkan kan tí wúrà ṣe fún mi lóun ṣàlàyé ẹ̀ fún mi ó kúkú mọ orí ẹni tí mo jẹ́ wọn náà dẹ̀ ṣe wà yìí ó ṣe ẹni tí mo lè bá sọ̀rọ̀ tó lè sọ fún mi pé inú mi rùn àmọ́ tí àwọn adájọ́ fún ẹni pé kọ̀sẹ̀ mẹ́fà kọ̀sẹ̀ mẹ́jọ oṣù méjì tó máa kú kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣóṣẹ́ ẹni sọ fún mi lójú ẹ̀sìn sì máa bà wí ádẹ́bẹ̀ ó máa apologize. mọ́mì wọn ò ṣẹ̀ mí àmọ́ èmi àti wọn ti ní agreement pé ọdún kan ni mo fẹ́ lò
tí ọdún kan yẹn bá dẹ̀ pé mi ò ní lo ọjọ́ kan. ń gbọ́ wọ́ra ó lóun àti ẹ ní agreement pọ́dún kan ló máa lò lọ́dún. àǹtí mi tòótọ́ ni bọ́ṣẹ́ yìí mú wo pé kó tó lọ́dún kan yẹn tó bá rí i pé owó ń wá dáadáa ọkàn ẹ̀ máa kúrò lórí ọlọ́dún kan kó tí mo rò nìyẹn èmi ò mọ̀ pé ó máa padà takú sí mi lọ́wọ́ pé dandan ọdún kan yìí náà ni ẹ bá mi bí àǹtí mi kẹ́ẹ̀dẹ̀ wá máa wo àǹtí mi tẹ bá rí bẹ́ǹsì mo bá ọ̀dà ọmọ yìí kò lè yé ọlọ́run kò lè yé tẹ bá rí bí akẹ́ bá ń ṣàlàyé fún ẹ jọ. Heidi ṣé ó gbọ́ nǹkan tó sọ ń sìn? Ó ga o ayé máa dùn jẹ jù yà lọ ọlọ́mọ máa pe tèmi níyà láyé mi odidi Benz wo Heidi mo gbàdúrà o lágbára Ọlọ́run ibi tó ṣe wàhálà sí ẹlòmíì ò ní wá kéré ẹ o farabalẹ̀ ṣàlàyé tó bá jẹ́ pé ní nǹkan kan tó ṣe fún ẹ sọ. mọ́mì wọn ò ṣe mí rárá in fact olóore mi ni wọn àmọ́ èmi àti wọn ti jọ ní agreement pé ọdún kan ni ọdún kan yẹn dẹ̀ kó oṣù méjì lẹ́yìn ọdún kan yẹn mi ò ní lo ọjọ́ kan. ọkọ tó ń tẹnu mọ́ ọkọ tó ń tẹnu mọ́ ìdòwò ó mọ tá a máa ṣe wọn kó wọ pẹ̀lú ẹ̀ ṣe agreement ìwọ bẹ́ẹ̀ mi ṣe agreement bí n sìn. sórí yàtọ̀ sí bẹ́ẹ̀nsì tó ti ọ̀dà fún ẹ gbogbo ohun tó bá fẹ́ pátápátá ìwọ kọ́ báyìí ìwọ state gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan báyìí kò list gbogbo ẹ̀ èmi fúnra lára mi lèmi máa sáyẹ̀nsì ṣọ́ọ̀ mi ti ẹ́ sìn pé láàrin ọdún méjì o ókè o mọ́mì ti bá mi sọ̀rọ̀ mo ti gbọ́ o ṣùgbọ́n láàrin ọdún méjì o mo fẹ́ nǹkan báyìí 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 o kó o fún lọ́dún méjì yẹn sí kó o wá wò bóyá láàrin ọdún méjì yẹn gbogbo request yẹn bóyá ó máa mú ṣe àbí kò ní mú ṣe sórí lẹ́yìn ọdún méjì yẹn tó bá mú request ṣe èmi gangan fúnra ara mi ṣé wọn pé mo sọ pé mi máa sáyẹ̀nsì èmi gangan fọwọ́ sí wípé òkè òwúrà o jẹ́ kí ìdòwú jẹ́ kó máa lọ o so fún lọ́dún méjì sí gbogbo tó bá fẹ́ pátápátá list ẹjọ́ máa sáyẹ̀nsì. mọ́mí ẹ ṣe mi ò lè kọ̀ sí yín lẹ́nu àmọ́ asọ̀rọ̀ ṣe kò kí ń sọ̀rọ̀ dànù ọdún kan yẹn mi ò ní lo ọjọ́ kan. ọdún kan yìí náà ni ọdún kan yìí náà ni mo ti kí ló tún fẹ́ kí n fi bẹ́ẹ̀ mo ti bẹ́ẹ̀. mo ti bá sọ̀rọ̀ lábẹ́ ẹ̀kọ́ ó dẹ̀ gbọ́ orí nǹkan náà ló tẹ̀lé wọn ó ní ọdún kan kò ní lé ọjọ́ kan tó máa lò lọ́dún ẹ̀ kí la fẹ́ ṣe gbogbo oríṣiríṣi náà mo ti fi bẹ́ẹ̀ bàtẹ́. ó dẹ̀ yé yín o kẹ́yìn náà ń ba tẹnumọ́dún kan ó yé yín. iye bá tẹnumọ́dún kan ó yé mi àmọ́ wọ́n ní tí gbogbo nǹkan bá yí padà báyìí ni màá ṣe nǹkan mi yíyí padà kí ni ká wá ṣe báyìí. You know how much I love her. She's my daughter. Má bínú, gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣe fi yá mi. Okay, you know what? Iye tó ń fún ẹ tẹ́lẹ̀, máa triple ẹ̀. Kò yẹ, fi yá mi. Heidi Noble. My chief. Yes, my dear. Mi ò ní ṣe. Asọ̀rọ̀ṣẹ́ ni mí tí ò kí ń sọ̀rọ̀ dànù. Ọdún kan lèmi àti wọn sign. Ọdún kan yẹn kó oṣù kan. Mi ò ní ṣe one day. Half day gan mi ò ní ṣe. My chief. Ìdòwú, calm down. Àtijọ́ tó mọ̀ mi ti mú mi wá báyìí mo ti nífẹ̀ẹ́. My dear, má bínú. Kò yẹ, everything tó ń ṣẹlẹ̀ máa fix ẹ̀. Trust me. O ò tí ì lówó. Ó yẹ kó farabalẹ̀ kó lówó tó rú àwa yìí. Kó tó lọ retire. You're still young. Come on, how old are you? Tó lọ fẹ́ retire. You need to be rich. Kò fi ran àwọn ará ilé àti ẹbí lọ́wọ́.
Noble, everything tó bá ṣe fi yá mi. My chief, mi ò ní ṣe. Wọ́n mọ̀ mi o. That's why they call me ID ọmọlénìyàn. Mi ò ní padà. Mo ti sọ tèmi nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn. Good day. Ìdòwú. 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 Ẹ̀gbọ́n náà, ṣé wọ́n tún máa ń fi oríire bẹ̀yàn ni? Bẹ́ẹ̀ ló lóyìn mẹ́ẹ̀k. O ò tí ì lówó náà tó ti ń ṣe ìgbéraga. Anyway, that is not a problem. I am very sure by the time to man no gbọ́ owó ẹ̀ tán, I'm very sure you will definitely come back to me. Kọjú bí o torí kọ́ bá dàrú pé ọ̀rọ̀ kẹrẹ níbẹ̀ yẹn máa wò kọ́ bá jẹ́ máa pádànù bá wà torí ọ̀tọ̀ ni tí mo pè yín fún lẹ́ẹ̀sẹ̀ yìí á dà fún yín o ọ̀rọ̀ àṣàbílẹ̀ mo pe dédé yín fún torí ìtàṣàbí dẹ̀ ń dánwò kò dẹ̀ yé mi kí ní dé tí àdàbí ó pòun àtọkọ rẹ̀ rí gbólóhùn aṣọ ó dẹ̀ wà mú yàrá kan lé ẹbí ó kó síbẹ̀ ó dẹ̀ kó síbẹ̀ fúnra rẹ̀ what you call is a big nonsense. Yes kí ni gbogbo yẹn. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ máa ní sùúrù àgbà tí ń dé kán tó fìyàn jẹ lórí ẹbí ọjọ́ orí ni o wọn ń fowó rà lọ́jà ẹ máa ṣe sùúrù òun náà rí wíta bá bí àṣàbí ń gbọ́ kí ló dé. ẹ ṣé àǹtí mi mọ̀ pé báyìí lólórí ẹbí ṣe hate mi tó hatred yẹn sọ pọ̀ gan àǹtí mi orí fóònù tí mo fi owó mi rà fún wọn ó ní mo pe olórí ẹbí sí tí mo ṣàlàyé ọ̀rọ̀ mi fún wọn. nǹkan báyìí ni mò ń fèsì àwọn fúnra wọn dẹ̀ mọ̀. ṣáàrí kó tún sírègùn ṣáàrí kó sírègùn pálásà tó rà fún mi òun náà rè o pálásà tó rà fún mi rè o pálásà tó rà fún kálẹ̀ owó bọ̀ǹdù ni kò bá dà ó dà. ẹ wo òótọ́ rò lè ní ká má san àǹtí mi ibi tá a bá dẹ̀ wí sí ibẹ̀ kọ́ la máa kú sí olórí ẹbí hate mi gan mo dẹ̀ mọ̀ pé mi ì lè jọmọ bíbí inú wọn kọ́ hùwà tán wù yìí fún mi mo ṣàlàyé fún olórí ẹbí gbogbo nǹkan tí mò ń pass through àwọn fúnra wọn mọ̀ pé ọkọ mi ò ní wàhálà tó bá sì ní wàhálà níbẹ̀. ẹ̀yin Àṣàbí wo asukúrojọ́ ilé ló ń tú ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ gbé gbogbo ìgbésẹ̀ tó gbé yìí ta ni wọ́n sọ fún ó dẹ̀ mọ̀ pé nínú ilé wa táwa bá ti mọ̀kọ́ ọmọ a kì í máa lé ẹ̀ mọ́. mo sọ fáǹsì mi Fàdérera gbogbo ẹni mo ṣàlàyé fún wọn kò sí ìtò ṣọ́kù kò sí wọn bẹ̀. gbọ́ Fàdérera gbọ́ àbúrò ẹ sọ fún ọ kó tó di pé ó gbé gbèsè tó gbé. òótọ́ ló sọ fún mi gbogbo ẹ̀ sọ fún mi mo wò pé àṣàlì lọmọ burúkú fẹ́ kùn pàjẹ́ gbogbo ilẹ̀ dẹ̀mọ̀ wa tọ́kọ ẹ̀ ń wù gbàlẹ́ nígbà látọ́jú ọba fúnra bọ̀ràbọ̀ ló máa kú àṣàlì ní kọ́kọ́ ẹ pa bí mo dẹ̀ pàṣẹ fún pé lọ sínú ilé kó lọ mú yàrá kan àwọn náà sàlẹ̀ tó sí tó wà nílẹ̀ yìí pàtàkì sọmọ àlẹ́ ọmọ kọlà wa náà nà. n tó ṣe kú díẹ̀ káàtó o tó ní right láti sọ fún pé kó lọ mú nítorí pé nǹkan family ni ilé family ni náà o ní láti fún gbogbo ẹbí gbọ́ pàápàá olórí ẹbí kó tó di pábúrò ẹ máa gbé gbèsè kan àtiwọ náà n tó ṣe yẹn kú díẹ̀ káàtó ó kú díẹ̀ káàtó. ṣé àwọn obìnrin sìn ṣé àlẹ́tọ̀ nínú family mọ̀ ni. yes ibi o dẹ́ gbọ́rọ̀ de yẹn ó tiẹ̀ dàbá ó dàbá yẹn ó tọ̀nà wọ́rọ̀. ṣé rí obìnrin díẹ̀ lẹ̀tọ́ rẹ̀ nílé tó bá jẹ́ pé ẹ mọ̀ ni tó bá jẹ́ pé ẹ mọ̀ ni wípé ẹ̀tọ́ díẹ̀ lóbìnrin ní àwọn bàbá yín ẹ wo olórí ẹbí ẹ ti ń fọ̀rọ̀ gùn jù ẹ wo inú ẹbí tá a wà yìí kútú kan kútú kàrà kan kàrà o eégún jẹ eégún èèyàn tó yan o tẹ́lá tó máa mú ogun ẹ padà sílé ọkọ yín o. ẹjọ́ tó ní ọjọ́ ìjọba. ọ̀rẹ́ mi wo ni mo rí láì gbà nǹkan kan ọ̀gá ó ní agbára kó dẹ̀ jẹ́ agbára kó jẹun olóò jẹun kó mú omi olóò mu kó dá o jẹ́ nǹkan náà o. mo máa jẹun máa mú ọ̀rọ̀ má wọrí mo gbé business kan wá fún ẹni ọ̀rẹ́. business kẹ business bíi ti bá ìwé ìwo ni kò sí business tí mi ò lè ṣe wọ́n náà mú o. business tó máa fún like 500k. sọpọ́ lọ́hùn. ó yẹ kó mọ̀ náà. kí ni mo gbé kalẹ̀ tí mi ò ní ṣe business
ṣebí kí n má kàn jókòó sílé kó má di pé ìyá alágbájá ló wà ní ẹlọ́bìnrin ẹjọ́ lọ́wọ́ ẹ̀ bó ṣe jẹ́ ló jẹ́ kí n wá fi ara pamọ́ síbi pé kí n máa fi lè pawọ́ dà gbogbo business tó bá ti gbé fún mi tó bá ṣáà ti máa yọ owó ó mọ̀ pé mi like owó. ó máa yọ 500k fún ẹ. sọpọ́ lọ́hùn ó jà lọ bẹ́ẹ̀. ìyá àlàkẹ́ tó wà fámílì wa yẹn pupa yẹn òun mo fẹ́ kó bá mi track. ṣe bá burú òjá díẹ̀ ni kí ló dé tó lè lọ bá wọn fún àwọn tó ní kèmí máa bẹ́ẹ̀ track wọn. mo máa wọ̀rọ̀ ṣòro ní property kan tó fẹ́ tà mo fẹ́ kó lọ síbẹ̀ kó yẹ kó mọ̀ pé ẹni tó fẹ́ ra property yẹn kò sí Nàìjíríà abroad ló wà kó bá mi track wọn ṣòro tí wọ́n bá ti sọ bẹ́ẹ̀ mo máa wọ̀rọ̀ mo máa gba 500k immediately. ó ti tán kí contract wọn kí lè sọ pé mi ni mo fẹ́ mú mọ èèyàn tó fẹ́ rà ó ti tán 500 ti dúró. ó ní kó gba best skin. ó ṣú ọ. ṣé mo ti fún ẹ lófo rí ni. mo ọ̀rẹ́ mi jọ torí ọlọ́mú fọlọ́run bẹ̀ wo sórí ọmọ ọwọ́ tó ṣẹlẹ̀ mọ̀ tó bá ti dọ̀wọ́ lówó dé gbogbo orí mi ó máa ta ṣé ni ó ti yẹ mo ti gbọ́ ṣáà má gbàgbé wọn tí kò pè mí o má lọ gbé fẹ́ lò mí o mo ṣe má gbé fẹ́ lò mí o àwa wí tó wá lónìí jẹ̀wọ́ oníjọ mọ̀ mọ̀ ọkọ tó mu mọ̀ mọ̀ ọkọ tó mu mò ń bọ̀. àti pé àwọn èèyàn yìí pọ̀ níbí yìí. ọmọ mi ṣọ́ra àwọn èèyàn tó pọ̀ yẹn kò sí wàhálà tó o bá ti lè kó wálé nìyí tàbí lọ́la àwọn tó wà ń bẹ̀ máa jáde nítorí mo ti sọ fún wọn tẹ́lẹ̀. ẹ ṣọ́ mà. mo ti sọ fún wọn pa fẹ́ ta léyìí so wọ́n máa jáde. ẹnjìníà ẹ̀yin ni mo fojú jọ ṣé mo pé mi kọ́ ni mo fẹ́ ra bí nítorí ọ̀rẹ́ mi trust mi ló ṣe rán mi iṣẹ́ ó ti yé yín ẹjọ́ nítorí Ọlọ́run fọlọ́run bá bẹ̀ yín àwọn èèyàn yìí wọ́n yìí pọ̀ kí lè rí sí. ẹjọ́ ẹ tó padà sẹ́yìn ẹ̀yẹ má wọrí ẹ ṣá sanwó yìí tẹ́ ẹ bá ti sanwó yẹn àwọn ọba máa rẹ́ ìfẹ́ ìrọ̀sìn náà kúrò. kò burú ṣe mọ̀ pé mi gangan kọ́ ni mo fẹ́ rà ọ̀rẹ́ mi ló fẹ́ rà mo máa ní láti pè mo máa sọ fún pé mo ti rí ibi tó dáa ibi tó ilẹ̀ ẹ̀bẹ̀ tẹ́jú so tóun náà bá mọ̀ òun náà máa ní láti wá sílé wá wò ní olójú ò lè dàbí ojú ẹni òun fún ẹ máa ní láti wá bí láti wá fi ojú ara ẹ̀ rí ó ti yé yín mà. kó wá wò tóun náà bá débí a mọ̀ pé tóun fẹ́ kówó lé lórí nǹkan tó dáa. fúláàtì yìí náà ilé náà make sense ẹ jẹ́ ká wo bí yìí náà. ọmọ mi ọmọ tí ń lọ bí wákàtí kan tá a ti wà bí ẹni tó oníbò àárín kí ló ṣẹlẹ̀. ẹ má bínú mà òun ló ń sọ pé òun mọ bíi pé ká wá dúró dòun kóun ò ní fẹ́ débí kóun wá máa dúró ẹ má bínú ó máa tó débi ń sìn ó lóun mọ bíi ẹ má bínú ṣe ọmọ àdébí ó yẹ kó ti dé. ẹ má bínú fóònù mi rìn òun náà ló pè mí ẹ ló ọ̀rẹ́ mi a ti wà ń bí látẹ̀kọ́ ń bo ló wà ṣé bó ló mọ bíi ni ẹjọ́ má bínú bó ló ń jẹ́ Fọlárìn. síríìtì kejì bẹ́ẹ̀ ni kò jìnnà sí bí Fọlárìn kò jìnnà sí bí mọ́. kò jìnnà sí bí mọ́ kó dáhùn ọjọ́ ń lọ. mo ti gba ojúwó sí ẹgbẹ́ gangan mọ́tò gan àwọn òkè mo ti gbọ́ ọ̀rọ̀ àyè ń bọ̀. ẹ mọ̀ pẹ́ o. ẹ wò ẹjọ́ má bínú mà ṣé mo pé mi ò mọ ibi tó ń jẹ́ Fọlárìn yẹn dáadáa ẹjọ́ Regina bóyá kẹ́yìn mú mi débẹ̀ ká lọ mú wa ó ní kóun kájọ máa bọ̀ ń bíbí ẹ̀yẹn dúró dé wà ó ti yẹ yín ọmọ débí ń sìn ọmọ tó dé ẹ mọ̀ pẹ́ o ṣẹgbọ́n ẹ mọ̀ pẹ́ torí Ọlọ́run káàròdò àsòkè náírà lè fẹ́ mu mi ò mọ gbogbo eléyìí báyìí kí ló ṣẹlẹ̀ ilé ìmọ̀ sùn èmi báyìí. kéèyàn dúró kalẹ̀ látàárọ̀ báyìí kámọ̀ rẹ ni tán nọ́mbọ̀ àbí dúró ẹlẹ́lẹ́yàwó nílé báyìí èmi ò máa rí sí gbogbo òtún mi eléyìí o káàròdò àsùn kí lára ilé fẹ́ mu ilé ìmọ̀ sùn mi o.
Oyin níbo ló gbà wọlé bó ló ṣe débí. Ìyá Àlàkẹ́ ṣebí torí ogún lẹ ṣe pàyà mi ẹ pa bàbá mi. Ṣebí nǹkan tẹ fi ogún náà tẹ fi kójọ lélẹ̀ òun náà lẹ tún fẹ́ ta ìyá mi. Ọkọ mi sórí gbogbo tó bá tó ń rò yìí ìgbà kan ni. ẹ kú jókòó ẹ̀gbọ́n mi ṣé bí kẹ́bí má bàa bàjẹ́ náà ṣe fi ń jó lórí ẹbí bá wa ẹ wá mú bá wa ẹ wá mú ilé àbúrò wa ẹ mú ẹgbẹ́ ta ṣé ẹ kọ́ rí bẹ́ẹ̀ ẹ rántí Ọlọ́run kẹ́ ẹ sì rántí alájọbí o. Àǹtí mi ẹ̀gbọ́n mi kò lè rí bẹ́ẹ̀ kò lè jó lórí ẹbí máa ta lé kò lè ṣẹlẹ̀ nígbà tí ìṣepọ́n fẹ́ kí ẹbí ó torí wọn bàjẹ́ ni kó torí wọn túká wọn lè ta lé gbogbo ọ̀nà ni mo lè gbà jẹ́rìí wọn mo jẹ́rìí wọn pọ̀ wọn lè ta lé. ẹ dáre oje. ẹ wò gbogbo tẹ̀sán látò nínú ń bí mi ẹ sì mọ ní kò lè ṣe kò lè ṣe fẹ́ mọ gbẹ̀rẹ̀ olórí ẹbí jẹ́ ni ṣé mo wá lè rí èbò kọ́dà fi mọ́ ń lọ ni lẹ́mi dákú mo kọjá ń bí ilé báyìí wọ́n ti bá dókè ẹ kú sẹ́ta lẹ̀ ń béèrè wọ́n láwọn làwọn ra lé orí yín aburú ni tí ìbá mọ́ dáadáa wọn bá náà mi bẹ̀ ẹ wá ń fi wáyé sókè ẹgbẹ́ mi ò lè talé á ti talé àti falẹ̀ ra ẹ ní sùúrù ń tó gbé wa wá nìyẹn a fẹ́ mọ bíṣu ṣe kú bọ́ọ̀bẹ ṣe bẹ́ lórí pé wọ́n talé la ṣe jókòó kó lórí ẹbí sọ ṣé lóòótọ́ náà talé a fẹ́ mọ̀. ìrora kò burú ẹ wò ṣe rí tó ṣẹlẹ̀ ní wípé ṣé ẹ mọ̀ pé déédéé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ látàárọ̀ mo ń lùkú ẹ̀ ni àtàlé lóòótọ́ o. ẹ talé. ẹ̀gbọ́n mi ẹ ṣe kí ni. ẹ̀yin ta ilé. ẹ ta ilé. ẹ dójú tì mí pẹ̀lú bí mo ṣe ń gbẹ̀rí yín jẹ́ ẹ ta lé. Olórí ẹbí ti bayé jẹ́. Olórí ẹbí ẹ ta lé ìtakùtà lè ta. ẹ wo ẹ̀jẹ̀ ká gbọ́rọ̀ jàre wọn kí ò bá lídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú bá a wà wọn ní ẹwọ́n dẹ̀ ní ẹdìyẹ kì í kú báyìí kádẹ yín ẹnu ebi kọ́lá nìyẹn dédé ọmọ Yorùbá pátá ló ti padà sọ́dọ̀ Ọlọ́run ṣé mo parọ́ ni. ikọ́ ṣòye kù ló ṣẹ̀wọ̀n lọ́wọ́ yẹn ilé rẹ̀ kò gbóhùn èèyàn ẹ̀dẹ̀ fi lélẹ̀ ní kólóbó ṣé kọ́kọ́ kó wá bàjẹ́ ni àbí kó máa wó mọ́ra kó máa wó lulẹ̀ lójijì wọ́n bẹ́ẹ̀ àbí ṣé àwa ṣe dáadáa ni a dẹ̀ ta ilé yìí nítorí dédé wa náà ni. síbẹ̀síbẹ̀ ni olórí ẹbí ilé kíta kan ló kàn bẹ́ẹ̀ ni orí bíbẹ́ kọ́ ló gorí fífọ́ ọmọ tó wà lẹ́wọ̀n ẹ jẹ́ ká ṣe bó ṣe máa gbà jáde. ẹ̀gbọ́n mi olórí ẹbí ẹ ṣe dáadáa kò yẹ kẹ́ ta ilé rárá ẹ ṣe dáadáa o mo gbẹ̀rí yín jẹ́jú tẹ́ fi lọ ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa. ẹ wò ó ẹ jẹ́ ká gbọ́rọ̀ àtà ilé wọn ẹ̀dìyẹ kì í kú ká sọ ẹyin rẹ̀ nù ọmọ ló wà lẹ́wọ̀n yẹn ńgbà ta lé tán àti gbowó ṣé ń gbàlàyé mi a gba owó a dẹ̀ máa pín owó ìsí méjì a gbé apá kan a fìyẹn sẹ́gbẹ̀ẹ́ kan ṣé wàá rí ìdajì ń re dèrè wa la máa ṣe pẹ́ gbogbo rẹ̀ dáadáa. torí Ọlọ́run mo fọ Ọlọ́run ọba bẹ̀yìn owó èyí ẹ̀ bá pín ẹ yọ̀ǹda mi o. àǹtí mi ẹ ní sùúrù àǹtí mi ẹ gbowó ẹ kò sí wàhálà olórí ẹbí tó bá láwọn ò gbowó ẹ rọra bá mú un sórí ìtọ̀dọ̀ mi torí pé bí mo ṣe wà fún mi ti ń dá tólótóló èmi nídìí owó olórí ẹbí. o fẹ́ gbowó. ẹ jọ ẹ dákun o kí kẹ́kẹ́ pa má ti rò lẹ́nu ẹ bẹ́ẹ̀ mọ̀ pé ní gbogbo yẹn mi ni mo burú jù. ọ̀rọ̀ owó tí a ń sọ ní ìsìn nípa máa fi kan pamọ́ ẹ sọ̀rọ̀ lé gbogbo yín o. olórí ẹbí tó gbogbo yín ti sọ mí lẹ́nu pé mi lẹ́nu rẹ sọ owó yìí ẹ pé ẹgbẹ́ sí méjì rẹ gbé sẹ́gbẹ́ kan rẹ̀ kí la máa fi yẹ ṣe. ṣe bóun la máa fi lọ yọ ọmọ tó wà ní ẹ̀wọ̀n. ẹgbẹ́ mi ọmọ tó sì lẹ́wọ̀n gbére. ẹ̀wọ̀n gbére rẹ̀ ìṣó lọ. ẹ wo olórí ẹbí ẹ̀yin gan ẹ̀ ń ṣẹ̀ mí o ẹ ṣe wá ń ṣe wá di aláròyé ẹ wo bá ṣe wà ní ẹbí ìyájúra wa lọ o. ẹ tó fẹ́ mọ bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ ẹ wo mo mọ̀ ń pa bóyá ta lé o àti ta lé. ẹ wo ẹ jókòó yín jẹ o olórí ẹbí ṣé ẹ mọ̀ pé lẹ́yìn yín nínú ẹbí èmi ló kàn. ẹ wo bó bá ṣe rí ní ká ṣe ẹ jẹ́ ká tò bó bá ṣe ká tò lẹ́yìn yín báyìí èmi ló kàn yá. ẹ wo olórí ẹbí ẹni tí ò bá ti fowó ẹ jẹ́ ká fi ṣàpínlẹ̀. ẹ dúró ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín lẹ́ẹ̀kan pé n ò kò fowó inú ń bí mi gbà yẹn ni o
tẹ́ ẹ bá ti pín owó yìí ẹ dákun tèmi mo ní ìgbé. o ti fowó lẹ́sẹ̀. o ti fọwọ́. o ti kọ́ bẹ̀ jẹ́. mo ti fọwọ́ ẹ fẹ́ gbowó. mo á gbowó. ẹ fẹ́ gba owó. inú bí mi lẹ́ẹ̀kan ni. mo ṣé pé tí ma padà gbowó yẹn. ó lágbára o. ó dáa kò burú tó bá rí bẹ́ẹ̀ o. n tó ṣẹlẹ̀ ni wípé owó wà ńlẹ̀ àmọ́ kò sí ńlé owó wà ní báǹkì tó bá di sátidé kí dédé yín padà wá. níbo ẹ gbọ́wọ́ jáde jàre ẹ jẹ́ ká pín wọ́n jọ. ẹ ní sùúrù. ẹ má gbé yẹn wá o owó wà ń bo ẹ jẹ́ gbọ́wọ́ jáde kẹ́ kí ọbẹ̀ bọ̀ kẹ́ jẹ́ ká kún. ló wà ní báǹkì ṣé ìgbésẹ̀ báwo lẹ ṣe mọ̀ ìpín mo ta lé ṣé bẹ́ẹ̀ bá mọ̀ pé mo gbówó sílé wọn ní wá níbi lọ́rùn owó wà ní báǹkì ó di sátidé. inú ọ̀rọ̀ kan bí mi o àǹtí mi dáhùn lẹ́ẹ̀kan wọ́n láwọn ò fowó nítorí wọn pé mi ti rò pé tọ́wọ́n bá ti fẹ́ kán mú mọ́ ọ̀dọ̀ tèmi ẹ wá lóde tó tún wá yí padà sí. olóúnjẹ ẹ̀yà ni ọ fẹ́ gbowó orogún ẹ̀ mówó. gbogbo yẹn ẹ̀ lanu tẹ́ẹ̀kẹ́ ìbéèrè ìbéèrè owó tí mò ń béèrè pé àìtí wọn pípo ni wọn gbé sí ẹ béèrè pé ká pín papọ̀ mọ́ ọ̀tọ̀ níbi tí gbogbo yín yà sí. ká fi ọmọ ọlọ́mọ lẹ̀ jẹ́ wọn. kò ti ṣe ìdí gbogbo wa pálapàla ìwà rádaràda kò sí lọ́wọ́ mi mọ̀ kódà àsàlátù mi lọ déédéé mo lẹ̀ kí wákàtí márùn-ún mo sí náà ìgbà ìmọ̀ ní dáríjì. èmi náà rí bẹ́ẹ̀ má ṣe ayé lóge o ṣe rí ibi tẹ́rù òun òbí mi lọ ẹ̀yin náà máa débẹ̀. jọ. Madam, calm down. Respect yourself. ṣé mo jalè ní ẹ̀dẹ̀ kó bọ̀n dání báyìí kí ló ń ṣẹlẹ̀ náà. respect yourself. I beg your pardon. Calm down. Madam, good afternoon. Good afternoon, sir. You are under arrest. Under arrest? Yes. For what? Kí ni mo ṣe? Ẹ wò tí ẹ bá dé àgọ́ wa, a máa ṣàlàyé better fún yín. You are under arrest. Could you please calm down? You need to respect yourself. Ṣé mẹ́ntẹ́ ń bá sọ̀rọ̀ ṣá? Madam Good lẹ́ ń bá sọ̀rọ̀. Àánú ẹ̀yin people yìí ń ṣe mi. Calm down, obey first. Sorry sir, níbo ni division ti? Ṣẹ̀rí tí ẹ bá dé àgọ́ wa, gbogbo questions tẹ bá need láti béèrè. Ẹ sọ ń bẹ̀ yẹn, á dẹ̀ dá yín lóhùn. Okay? Please come down from this vehicle. You are under arrest. Madam, respect yourself. Calm down. You need to respect yourself. Calm down. Wọ́n máa gbaṣọ lọ́rùn gbogbo yín. Officer, come over. Madam, move. Take her in. Madam, move. Respect yourself. Madam, move. Respect yourself. You better respect yourself. Madam, You want them to go bother you. inside. Stop wasting our time. Go inside. Station. Okay?